ó yẹ kí n kọ orin yẹn orin Òkútù àyẹ̀ ó dùn gan ṣá. Ó ṣe wàrà mo dín wàrà tí mo dín ó dẹ̀ dùn ó ti tán lásán mo jẹ. Mo dín wàrà mo ṣe wàrà mo má dín wàrà jẹ́ nǹkan jẹ́ njó ijó Òkútù àyẹ̀ ọmọ yẹn ń kọ ni orin yẹn dùn ṣá. Mo ròyìn yẹn bì kan sìn gbogbo ti rí orin Portable orin yẹn dùn gan. Ọ̀daràn tó sálà tó gbà ọlọ́pàá tó ń wa owó ṣọ. Jẹ́ kíni wàrà ni mo ń jẹ èmi mo dín wàrà kàṣì. I make it, I fry it, I eat it. In time, almost 1:30. We start when it's 1:30. Ẹ̀jẹ̀ tí wọ́n ní kẹ́sẹ̀sì náà kó sàìsì mo fẹ́ jó ká tó jó ẹ̀jẹ̀ ń gbàdúrà. Ẹ bá wa ṣí ẹ̀. Richard dábàá ti bèrè fún justice for Mohbad báyìí wọ́n máa sápò lórí platform ẹ̀ ẹ̀rù ń bà wọ́n. Anyway kí ló dé tó fẹ́ máa ṣe mi lọ́yàn sílẹ̀ yẹ torí Ọlọ́run ẹ bá wa ṣí ẹ̀. Yorùbá actresses àbí actresses náà ní Yorùbá mélòó la fẹ́ kà nínú wọn a máa dárúkọ ó yẹ kí jẹ́ kí n fi sí Yorùbá actresses Eniola Badmus taba personalize ẹ jẹ́ n personalize ẹ ṣá. Níbo mo ti rí orin Òkútù àyẹ̀ lẹ́ẹ̀kan kí n tó gbàgbé mi lè kọ́kọ́ tí mi yẹn sí àwọn mélòó ni mo bá ṣe ń pa wọn náà. Legacy issue. Anyway. Mo rí orin lẹ́yìn lẹ́ẹ̀kan ẹjọ́ ẹni tó bá rí kó bá mi sẹ́ǹdẹ̀. Ó yẹ àwẹ̀ wà ní if not ó yẹ kí n jó ni ibi tí mo ti máa ṣe pé ẹlẹ́ ló kò pa ẹlẹ́ ló kò pa ẹlẹ́ mo láìkí orin yẹn Portable kọrin gan honestly. Heavenly Father, eternal rock of ages, we worship you, we thank you because you are God.
There is nobody like you, is to when not to say that David is not be glorified forever in Jesus' name. I call myself, my children, I honor my people with blood of Jesus Christ. Daddy, I can't thank you enough. You are good. Thank you for the understanding. Thank you for your love concerning us. Thank you because you are faithful. Thank you because you never expire. Receive our praise and thanks in Jesus' name. Forgive our sins. Have mercy upon us. In the name of the Father, the Son, and the Holy Spirit. I want to speak this afternoon about our celebrities, especially Yoruba celebrities. Speak through my mouth, direct my tongue. The word of my mouth, turn it to sweetness, solution center. The word of my mouth will hit the enemy, and the enemy will be shut down. Who is the enemy? The enemy of the system, the enemy of the progress, the enemy of goodness, the enemy that actually planning to destroy the system of our nation. Father, and the enemy planning to destroy our life, to destroy the future of our children. The bad influences, those who are not a role model, that are not good examples. Father, let this word touch them and break their power and all their plans that is evil. Let this word destroy that evil plan. Repair our system. Àwọn agbódegbà ìkà lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè náà, olùgbàgbára lọ́wọ́ wọn. Àwọn ìkà ènìyàn tó máa ń frustrate gbogbo effort rere lórúkọ Jésù, olùgbàgbára wọn jẹ́. Fíìmù kan náà gbé jáde wọ Ọlọ́run. Àti ẹ̀mọ́ tán ló ń jẹ́. Orúkọ ẹ̀ bóyá Yorùbá, bóyá French, bóyá Hausa, àmọ́ nǹkan tán fi pè é. A ṣáà rí pé gbogbo wọn ní of the other world. Ibi tí wọn dé rí ni wọ́n fẹ́ máa ṣàlàyé fún wa. Wọ́n fẹ́ máa sọ fún wa wípé Ọlọ́run o, gbogbo àwọn bad influence, gbogbo bad directors, gbogbo bad directions, gbogbo evil plan, gbogbo carcass of the demons, Holy Ghost fire, go there and consume them, destroy it. Father, set us free. I will not be judged, and my children will not be judged for one I'm going to say today. Every garden, any man or woman they may want to gather against my life, scatter their plan. Father, Lord, this word of my mouth today shall be a solution center. So shall it be. Ohun tí a bá dè lónìí ọ̀run dè, tá bá tú Olúwa tú. Ọ̀rọ̀ inú mi di èdìdí. Only decree on earth shall be established in earth and in heaven. This my word, the word of my mouth, shall be established today on earth, even our nation, among our celebrities. It shall open their brains. So shall it be. Má dá mi lẹ́bi Ọlọ́run, dá mi láre, dá ọmọ mi láre, dá àwọn olólùfẹ́ mi láre. Open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. In Jesus' name, amen. Ẹ káàbọ̀ síbí. Ẹnìkan ní thank you, Lord. Ẹ káàbọ̀ síbí. Number one, kí n tó máa lọ nínú ọ̀rọ̀ mi. A lot of things, the drama, ìsọjí orí afẹ́fẹ́, mi ò kọ́ tán gan. Ẹ má worry ṣá, a máa fẹnu mi sọ ìtúkù. Gbogbo drama àti ìsọjí orí afẹ́fẹ́ tí àwọn celebrities, Yorùbá celebrities tí wọ́n ń ṣe ní àti bí ọjọ́ mẹ́ta. Ọjọ́ ló bẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀sálẹ̀ Monday. Ẹ kú iṣẹ́ ribiribi, ẹ kú ọmọ ṣe. Ẹ̀yin ọmọ mi o, ọmọ burúkú ò kì í ṣe ọmọ mi o. Ta ló máa ń lo language yẹn ná? Mi fẹ́ máa lè dè Ìjẹ̀bú. Orin kan dẹ̀ wá sọ́dọ̀ mi sìn. Mo rí ta ló máa ń kọ èdè Ìjẹ̀bú la fẹ́ sọ ọ̀rẹ́ mi kí dẹ̀ ṣe kó ti rí láti jọ́ mẹ́jọ èdè Ìjẹ̀bú la fi kọrin yẹn. Ó dé ọ̀rọ̀ là ń lọ báyìí.
ẹ bá mi share o. Ẹ jẹ́ ìyá orin kan. Mo fẹ́ Ọlọ́run gbàgbọ́sọ. Mo fẹ́ kọrin pokoto àyè ó dùn o, orin yẹn dùn o. Mi ìrí ẹ tó bá ní kó sẹ̀dẹ̀ sí mi. Ó tẹ̀ omi kí n play lórí chat yìí. Ẹ wà bọ̀tà wẹ́wà ń bá jó sí gan. Tó bá yẹ pé dáńsà ò tí ì pé gan bá jó. Ọmọ yẹn, orin yẹn dùn gan. Nigeria actress ni mo sọ Yorùbá dẹ̀ ni mi sọ pé Igbo. Ṣó ti yé yín? Ẹ̀yin tẹ̀dẹ̀ máa ń pokun nóòsì tí nǹkan tán bá pè yín sí tí mi ò ṣe pé Yorùbá actress sí tẹ̀yìn sí tẹ́ ẹ̀ gbọ́ Yorùbá táì tí ẹ̀ gbọ́ dé tí mò ń sọ tẹ́ bá máa béèrè pé wọ́n ṣì ṣe yín wọ́n ti kí ló ń sọ mi ò bá yín Yorùbá actress mo pé o I'm talking to Yorùbá àbí láyìn tí mo dẹ̀ ti wá nìyẹn nínú èyí yẹn so ní tó bá ti gbé lẹ́mọ̀jọ̀sọ tí bá ti ń sọ ìbò Yorùbá mo sọ báyìí o mi ò pé òyìnbó sí o as in ní Nàìjíríà náà ṣe mọ̀ pé dè mi ìpàwùsà mi ìpè yẹ mọ̀ pé dè òyìnbó la máa fi ń bá Ìgbò sọ̀rọ̀ mi ò sọ pé kíbo máa gbọ́ o ó ti yé yín ṣùgbọ́n mi ò fẹ́ kí n sọ tún kẹ́nìkan máa take a personal o pé bíi pé mo ń bá sọ̀rọ̀ Yorùbá celebrate ni mo pè o ni mo dẹ̀ sọ síbí ẹ ti gbọ́ abẹ́ dáhùn anyway ẹ káàbọ̀ sí bẹ́lẹ̀ nǹkan sí. Òde ọ̀rọ̀ lámìlá òde ọ̀rọ̀ ni òde ọ̀rọ̀ là ń lọ lónìí òde ọ̀rọ̀ la fẹ́ sọ o ẹlẹ́dàá mi kò ṣọ́ mi ò pèrègèdè kémi máa ṣì sọ kí máa fẹ́nu kọ́ pẹ́pẹ́yẹ ìmọ̀ ìkúkú odò ṣe náà wọ́n fún mi ń ṣeré bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí Yorùbá celebrities ni mo pè Yorùbá celebrities no celebrity actress àwọn obìnrin ló mìíràn actress artist ọkùnrin àbí yeah. Ẹ kọ́kọ́ gbogbo ìsọjí orí afẹ́fẹ́ tó ṣẹlẹ̀ láti bí ọjọ́ Monday ẹ ṣe ó yé mi àwọn kan rẹ̀ kó fẹ́ la ìgboro ayé já kó fẹ́ máa pariwo sí wa létí wọ́n fẹ́ máa sọ pé kò sírù wọn mo like game yẹn gan I love it I understand it kudos I respect you ó ti yá wọn lọ́gbọ́n àwọn òmùgọ̀ ó lè yá wọn náà ó ti yé yín bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ overthrow orí kò ṣeé ṣe ó yé mi ẹ kú iṣẹ́ but ẹni tọ́rọ̀ yẹn bá kọ́kọ́ kàn gangan gbàgbàgbà ká kọ́kọ́ yàn tí wọn orin yẹn ẹjọ́ ẹ bá mi send orin pokotua orin portable orin yẹn dùn gan o ẹ bá wa jó ẹ bá wa gba ijó yẹn orin ni Ọlọ́run gbọ́ tí ìbá jẹ́ pé bó ṣe fẹ́ òye mọ̀ pé portable náà fẹ́ try láti gbé ìdí síta kó jó ìjìyàn bọ̀ dídí yẹn gbẹ ó ti yé bẹ́ẹ̀ yẹn àwẹ́ dẹ̀ wà ẹ̀rọ dẹ̀ wà àbá sọ pé àkóí nọ́mọ̀ níbi bíbá ìṣótíé àti ìsàbábá yín ṣèkì ìdí ṣùgbọ́n àwẹ́ wà mi dẹ̀ fẹ́ báwẹ̀ àwọn èèyàn àwẹ̀ òde tí mo dẹ̀ gbàgbé pàwẹ̀wẹ̀ àṣà mo tún jẹ wàrà lórí platform mo ti gbàgbé ẹ má bínú jàre ti swear ti gbàgbé honestly ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí despite the ìsọjí orí afẹ́fẹ́ ti láàrin àwọn Yorùbá actress yẹn lèmi tẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ àwọn let me even say celebrity because mo ti sọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ mo ti sọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ mo dẹ̀ ti sọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ ìgbà tí mo dẹ̀ ti sọ̀yìn àti gbẹnu kúrò ńbẹ̀ tó bá tún wá gbé pé wọ́n try láti ṣe pé kí fíìmù yẹn lè tà ní tá bá fẹ́ ṣépè fún fíìmù yẹn bọ́dí kò dáa torí ọ̀rọ̀ ajé kán bà ló ń bínú ọmọlọ́mọ wọ́n ti ẹ máa bá wa kọ́kọ́ wá fíìmù tó máa jẹ́ kí tó máa bẹ́tà orílẹ̀-èdè wa bí Nàìjíríà wa system wa ṣe ti down sí àwọn fíìmù tó máa jẹ́ kí mind àwọn èèyàn torí pé fíìmù tẹ́ ń gbé jáde yẹn you are trying to change you are just like a preacher also preaching changing people's mindsets so tẹ́ bá ẹ rántí pé nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ eré olóògùn
tẹ́ bẹ̀rẹ̀ eré orí gígé ṣé wá rí lónìí àwọn èèyàn ń gé orí ọdún láti ìgbà náà ní orí gígé àti orí bíbẹ́ ti pọ̀ gan but nítorí pé kò sí phone kò dẹ̀ sí television tí everybody ní lọ́wọ́ báyìí so nobody knows people knows òun náà lè fi ń gbé jáde ó ti eyín mẹ́yẹn tí ó bá dẹ̀ nídìí obìnrin òun jẹ́ kúmọ́lú situation of our country many ways láti fẹ́ kí situation country yẹn kó better kó change at this junction you don't need to do things that tó máa change tó máa affect future ẹ má jẹ́ mi pa negatively because èmi bí n ṣe wà ẹ má jẹ́ ntọ́ yóò ti pẹ́ tí mo ti wo fíìmù yìí èyí tí mo wọ̀ of recent mi ìdẹ̀wò tán àwọn clip kéékèèké tán gé káàkiri yẹn ti Fúnkẹ́ Akíndélé ó ní mo rí wò honestly ó ní mo wò mi ní time tẹ bá wò mo ní ṣẹ́rí television yìí mo sọ fún yín mi ò lè sọ tí n bá kúrò nínú ilé màá tún television again I tell you I don't on TV both one here and the one in the room I don't watch TV time kan dẹ̀ wà tó yẹ pé mo máa ń wo film gan any series tán bá gbé jáde ìgbà tí mo kọ́kọ́ rí Fẹ́mi Adébáyọ̀ nínú film was 1990 kí ni ná ní owó blow jáde nínú owó blow ni mo ti kọ́kọ́ rí Fẹ́mi Adébáyọ̀ so ọmọ mi dẹ̀ tún wá nínú àwọn tí ọmọ mi tún like ó tún like Jẹ̀lílì torí Jẹ̀lílì yẹn we are in Dubai ńgbà tó jáde so tó bá jáde ọmọ ọ̀dọ̀ mi máa ń wo film so tó ọmọ ọ̀dọ̀ mi bá ti fi they will be forced to be watching also together with it I mean with her so èmi wọ́n máa ń wò mí kí n wòran mo sorry kì í ṣe pé wọ́n ń wò mí àti pé mo popular bẹ́ẹ̀ àbí mo ń kọrin but ṣé mo pé ẹjọ́ tó wà wájú Ọlọ́run kọjá ẹjọ́ sìgá àti gbóká máa lọ a lot of things wà lórí mi ṣé àwọn nǹkan tí àwọn celebrity náà tó ti gbọ̀n dànù lọ́wọ́ èèyàn tó máa fẹ́ recover báwo ló ṣe máa ṣe òun la fẹ́ sọ your attempts you know you don't even feel like I'm sorry to say this I don't feel like mo ṣe máa ń motivate àwọn èèyàn tó notice pé tẹ bá wò nísìnyí mẹ́ máa rí pé bẹ́ẹ̀ ṣe motivate tẹ́lẹ̀tẹ́lẹ̀ motivate púpọ̀ mọ́ fún àwọn èèyàn jẹ́ motivator mọ́ like àwọn èèyàn ti gbọ́ wọ́n ti ń gbàgbọ́ lọ́wọ́ yín àti tẹ́ẹ̀ bá dẹ̀ change fún nǹkan tá a bá sọ lónìí tẹ́ẹ̀ bá change for better then you going to be kàn máa fail nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn tẹ́ kàn máa rí pé what you are creating this day àwọn nǹkan tó fíìmù tẹ́ ń gbé jáde àwọn nǹkan tí ó jẹ́ pé kò nítumọ̀ tẹ́ pé báwo èèyàn ṣe máa lọ sí other world tẹ́ ń practice àwọn bọ́n ṣe máa ìwọ ẹgbẹ́ burúkú bọ́n ṣe máa dààmú ayé èèyàn bọ́n ṣe máa ṣe nǹkan oríṣiríṣi ìkan náà oríṣiríṣi fíìmù tó ń ṣe lọ́nà of recent bọ́n ṣe ń gé orí èèyàn bọ́n ṣe ń bẹ orí èèyàn báwo èèyàn ṣe enslave àwọn èèyàn tó ṣe oríṣiríṣi that thing and let me tell you whatever you imagine whatever you are doing right now let me tell you you are putting some imagination into people's heart not even imagination you are teaching some people to do something and that thing will come to pass when it is time like come to pass mo mean pé people will want to put into practice face to face. A lot of things happen. Some people just imagine things. And they imagine it that time. And that was not good. And because of that, they started, they started drawing those things. Their memory, their imagination that is not good. And a lot of people, another people carry the they carry the event. One practice, one just go the reality. And the reality today, I don't want to mention it. Because if I mention it, because I've said that, I want to use some country to do example, but I've said that Yoruba ni mo fẹ́ sọ. So ti eme pé Yoruba ni mo pè. Mo de mo reason. Torí pé ọ̀rọ̀ tó wà nle yẹn sensitive things ní orílẹ̀-èdè níbi tí mo wà yìí ní káàkiri but mi ò bá anybody sọ̀rọ̀ kò dẹ̀ sí nǹkan tó lè call me for me not saying whatever comes to my mind. You understand me? Because our country, we are trying to fight and to conquer some evil, some demon, some àwọn kankan tó ti put in place. Tí àwọn èèyàn ti create sí ọkàn àwọn èèyàn tó ti ṣe yẹ sọ fún yín àwọn tó ń lọ pààyàn káàkiri yẹn tó ń pera wọn ní bandit kíní kan oríṣiríṣi orúkọ tó ń pè wọ́n yẹn do you know that some people actually create that impression into their hearts and they have it now today it's difficult you understand me kó máa sọ fún yàn pé tó bá ti kú o wà lọ sọ́run wà lọ fẹ́ yàwó múdíà àwọn virgin tí ò ti ṣe kíkan wọ́n máa kó wọn pàdé ẹ̀ they be telling them imagination kan tí ò ṣẹlẹ̀ and it comes to pass wọ́n gbé síbẹ̀ yẹn sì ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ kò sí nǹkan tó lè sọ fún kò lè kúrò lórí ẹ̀ àfi tó bá dọ̀run tí wọ́n lè padà wá mọ́ kó wọ́n ṣe wà máa mọ̀ pé so gbogbo nǹkan tó ń sọ fún wọn yẹn rọ́ ni so ẹjọ́ ẹ̀yin celebrities Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ ń sìn ẹ̀yin celebrate Yorùbá yẹn ẹ torí Ọlọ́run a fi Ọlọ́run bẹ̀ yín in tó máa jẹ́ kí orílẹ̀-èdè yẹn kó change for better ṣe ríru ẹjẹ́ sọ kọ́kọ́ fún yín mo ṣe mọ reason tí presidency tí wọ́n fi support
tí wọ́n dẹ̀ fi celebrate Fúnkẹ́ Akíndélé nínú fíìmù tó ṣe parí yẹn kò ṣe nítorí pé Fúnkẹ́ Akíndélé nítorí pé wọ billions no nítorí pé tribe of Judah ó bí ọmọ lóríṣiríṣi from different father and that different father most of them were terrible. They are just terrible according to the movie. But anytime tó bá gbọ́ voice ara wọn àti voice ìyá wọn mo ṣe crazy tó wọ́n máa submit everything sílẹ̀. That to tell you that those children are crazy, but when the moment they hear the voice of their mother, that wọ́n máa ju gbogbo agbára wọn sílẹ̀ pé ó lè control wọn. And it got to do with many things that is happening right now in my country. I see some people wọ́n máa bow fún tó yẹ pé tó bá lágbára jẹ́ nìyẹn gan-an wọ́n lè má lè bow fún because kì í ṣe torí pé bóyá iṣan but ó ní nǹkan tó band wọn together kì í ṣe covenants. You understand me? Because wọ́n máa rí pé ní beginning ká tó bẹ̀rẹ̀ sí misbehave ní beginning kí àwọn ọmọ ẹbí tó bẹ̀rẹ̀ sí misbehave ìfẹ́ ni ìyá wọn fi wọ́n fún wọn. You understand me? It has a meaning. He called on them to others. Despite gbogbo nǹkan tí situation tán wọn sí. Tí àwọn bá ṣe ń pèrè wọ́n máa ṣe yàn wọ́n máa ṣàṣe somehow like. Ètò gbọ́lọ́run tó ì máa ṣe bí ohun ẹ̀ ṣe kẹ̀ tó máa gbàdúrà ẹ̀ ṣe understand. But kẹ́ máa sọ fún wa bọ́n ṣe máa báwọn èèyàn ṣe máa tán ṣe máa lọ sínú ìpàdé kan tán máa lọ fọ́ọ̀mù kankan tán máa bẹ̀rẹ̀ pé wọ́n máa bẹ̀rẹ̀ pé ọmọ ẹ ló máa lọ mú wá ìtó dájú náà ọmọ ẹ ọkọ ẹ tó dájú yẹn tó ṣe dáadáa fún ẹ tó dẹ̀ ń tọ́jú ẹ òun ni kó máa lọ fi dájọ́ àbí tó máa lọ sọ pé ìyàwó ẹ yẹn tó jẹ́ ìyàwó rere òun gan náà fẹ́ gbà nínú ẹgbẹ́ yín àbí tó jẹ́ pé ọmọ wọn máa sọ pé ìyá ẹ yẹn tó tọ́jú ẹ tó rẹ̀ nísìnyí òun ló máa lọ mú wá òun la fẹ́ gbà nínú ẹgbẹ́ yẹn tẹ́ máa kọ́ bí fíìmù tẹ́ produce ẹ̀ ó dẹ̀ ti gba gbogbo ayé kan lónìí gbogbo Nàìjíríà none of you mo sọ pẹ̀lẹ́nu mi èyí tí ò bá sínú kọ́ọ̀tì nínú yín ó ń yájú ni kò ní ríṣẹ́ ṣe. You are putting all these things into our memory not èmi kò worry mi torí èmi máa ń gbàdúrà bóyá ọdún ló kò mọ̀ọ́mọ̀ lé mi torí I'm telling you I'm not so moved again láti máa wo fíìmù yín mo máa ń wo àwọn nǹkan tó máa ń ṣe lórí kìnìún yẹn other people are watching it because àwọn nǹkan tí ò bá ti lè ní good effects ní orí wa láyé wa good effects ní ayé wa tó dẹ̀ máa ṣe lórí nation wa mo ní fíìmù Akíndélé yẹn is giving some direction. I will not tell you because a lot of people don't watch film. It's giving some direction to our nation. It's giving direction to our life. It's giving direction to some people. Àwọn ọmọ burúkú ni wọ́n o. Ṣùgbọ́n wọ́n lẹ́ni tó ń so wọ́n. Ó lè má jẹ́ ìyá wọn ló lè so wọ́n this time around. Ó lè má jẹ́ bàbá. Ó lè jẹ́ ìyá wọn. Ó lè jẹ́ bàbá wọn. Ó lè jẹ́ olórí wọn. Ṣùgbọ́n sáàmì. But ẹ̀yin àwọn kan bọ̀ wọ́n kan lóríṣiríṣi tẹ́ ti ṣe bọ̀. Wọ́n fẹ̀yàn ṣòwò. Wọ́n ṣe ríṣùà. Gbà tán ṣe ríṣùà ló ṣe lówó. Ó gbé náà lójú títì. Ó bẹ̀rẹ̀ yẹn ṣe kiri kan. Olóṣò kiri kan. You are teaching the children the system, not our children. Your children are also part of it. O náà lẹ ṣe rí lónìí. Lẹ ṣe ń dẹ ọ̀nà. Ẹ ti dí ọ̀nà tẹ́lẹ̀ kì í ṣe gbogbo yín o. Ẹ̀yọ̀ tí mo dẹ̀ ń sọ ikọ̀ bámọdé wí àtàgbàlagbà àtọmọ kékeré bọ̀ nítorí future ti wa. Ó ti yẹyin nítorí future àwọn ọmọ wa. Àti bá tiwa náà débì kan. And again gẹ̀dẹ̀rẹ́ àníkú báyìí. Torí bẹ́ẹ̀ náà tí èèyàn bá fẹ́ fi surrounding sílẹ̀ tó bá ti dàgbà tó fẹ́ lọ. Á fi environment tó wà òkè sílẹ̀ fún àwọn ọmọ ẹ̀. Pé environment yẹn ọkùnrin abalẹ̀ ẹ̀ ti understand. But nǹkan tí legacy tẹ́ ń fi sílẹ̀ báyìí kò dáa. Eré yẹn ní tèmi tí bá jẹ́ pé tọ́lọ́run owó ni mo wò máa ṣépè fèrè yẹn. Eré tí ẹ sọ pé kó tà yẹn á kàn máa ṣépè fún ni. Kò ní tà ṣùgbọ́n torí ọrọ̀ ajé mo wò. Nítorí bẹ́ẹ̀ ẹ bá wa change àwọn fíìmù yín. Ẹ bá wa change àwọn gbogbo kinní yín. Ẹ ti gbọ́? Ohun tí ó ń ba àjọ wa jẹ́ ṣé rí gbogbo ìwà burúkú yìí tí ẹ máa kọ sínú ìwé fún wa ó ba àjọ wa jẹ́ gan o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú gbogbo àwọn èèyàn ṣe kóra wọn jọ pọ̀ sínú iṣẹ́ sínú cultism sí gbogbo ẹgbẹ́ oṣó ẹgbẹ́ àjẹ́ táwọn èèyàn lè máa àwọn ẹgbẹ́ burúkú they are hiding tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìngbà tó ti di pé ẹ ti ṣe sí film tẹ́ máa dẹ̀ ń sọ fún wọn everybody ló fẹ́ ṣe wọ́n dẹ̀ ń ṣe openly ni they are not afraid tọ́n bá tún wà nínú ìpàdé gan wọ́n tún ṣe ìpàdé wọn wọ́n tún ṣe film wọ́n tún gbé jáde everybody wá ń fi ẹgbẹ́ tó bá wà wọ́n wá fi ń trouble ara wọn wọ́n dẹ̀ fi ń ba orílẹ̀-èdè wa jẹ́
Are you getting me? Mo ti sọ̀rọ̀ the other guy yẹn lánàá. Ọ̀bọ̀rọ̀ la máa ń sọ fún ọmọlúwàbí tó bá ti dé ní àdédìdì. Mi lè sọ pé mo fẹ́ sọ̀rọ̀ sí. Kí wọ́n máa sọ̀rọ̀. But at the same time, ṣé mo pé mo ti ṣe nǹkan kan bí eré fún yín. Bó dẹ̀ ti yé àwọn tó bá yé. Ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ kọ eré yín, tẹ́ fẹ́ gba orí àkókò kan tẹ́nìkan bá bìlì kó fẹ́ lo time yẹn. Tẹ́yìn dẹ̀ wò pé wọn ò ní wù àwa ni wọ́n máa wù at this time. A fẹ́ gba bẹ̀yẹn kan. I understand you. But I try láti ṣe nǹkan tó máa good fún wa. Excuse me, ẹ má bínú ẹjọ́. I will attend to, but I don't understand what this your Olushola Akerekan Jubre. Ni mo nǹkan tó ń sọ. I don't know what we're talking about. The email is not sure. From my content, what happened to my content? Anyway, ẹ má bínú, mo kàn rí email kan and now maybe it's nǹkan tó wà important, but me, I don't really understand nǹkan tó ní mean. Mo wò ó nítorí pé ó lè jẹ́ important thing. So, àwọn films yẹn, ó wà horror. Àwọn kan imagine nǹkankan nígbà kan. Wọ́n imagine ẹ̀ fún àwọn ìlú kan. Wọ́n imagine ẹ̀. Àwọn kan dẹ̀ bá wọn carry gbogbo mission yẹn. Bọ́n ṣe imagine tẹ́yìn ìyá yẹn. Ẹ̀yin lè má ṣe nǹkan tí gbogbo majority àwọn tó ń kọ story tó wà horror, tó wà demonic, tó wà evil like that. Some of them may not do it, may not be demonic. But they are telling you, they are not even telling you that it's not good at the end. They just try, wọ́n kàn ń yà. Ipe okay o. Àwọn kìíní wà in existence o. This is what you can do o. Ritual, you can do ritual and get money. You can kill your father when you donate your father or your mother, then you can get money after some time. You understand me? And it's not those people that they kill that is giving them money. But some people have been in the clique that they're already helping themselves. They have money already. They really want to be helping that people because they believe they're obeying them. That's why they believe they are obeying them, so they are giving them money. They'll be giving them money. And some people will now say, hey, then to shake ni e no ni. Report to the lower, report to the local, report are famous come back. Report bo se buru yen, go lo ye go di kini kan. O wa legba lo je kini kan. Everybody want to join if you don't ṣe. Wọ́n fẹ́ ṣe bó jẹ́ ìyá tiẹ̀ ni ló gbé wá. Oh no, you máa mú ìyá tiẹ̀ lẹ̀ because you want to be up, you want to be famous, you want to be rich, you want to be this, you want to be that. System wa, tá bá sọ fún yín pé you are part of people who destroy our system. Yoruba land mo máa sọ pé ọlá pa. Ìtòótọ́ ni o, you have bad influence gidi gan tó strong lórí àwọn Yorùbá. Àti create àti kọ́ra wa ní àwọn nǹkan tí ò dáa tó pọ̀ jù tó dẹ̀ ń dààmú ayé wa. Àwọn èèyàn nísìn wọ́n sá kúrò nílé. A lot of people running away from Nigeria called Japa. Japa have been in the for a long time. Ó ti pẹ́. But Japa tẹ́lẹ̀tẹ́lẹ̀ you have to go. You only go to abroad to study. Those who want to study in abroad. Tàwọn tó máa ń Japa tẹ́lẹ̀ nìyẹn. When they finish in abroad, they go back home to go and do service, youth service, and they will start working back home. But these days, when they finish university, their master and doctorate, they go abroad. The people complaining. Just our first lady said it yesterday, and a lot of people are mad because of that. It's because of our system, what we have introduced to our system. A lot of problems we have created for ourselves. If we start on we are buying them. We pay money to go and look for it. When I listen to any Yoruba music kan, wọ́n sọ fún wa níbẹ̀. Nínú news kan tó jáde that a lot of people disturbing Nigeria, all those bandits and terrorists, that some of them, maybe 2 of us,
that some of them are not from Nigeria. You understand me? That they are causing the problem, but they have representative now in Nigeria. You understand? Because we pay for it. The problem, we don't have it. People pay for the problem, some problem we don't even have. And when you are complaining, some people, okay, àwọn tí wọ́n ṣe, àwọn orílẹ̀-èdè tí wọ́n bá introduce àwọn kìíní yẹn sí. Bó ṣe yẹ kí peace wà tó, do you see peace níbẹ̀ ni? Àwọn nǹkan tí ò bá yẹ kó wà ní inú ilé èèyàn. Problem you don't suppose to have in your home. Let's call home. Let us call our country home. That is in your home. I'm using home now as a sample, maybe family. Any problem tí ò yẹ kó wà ńbẹ̀, tó wà ńbẹ̀, ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. The problem kò ní jẹ́ kẹ́ sinmi. Kò ní jẹ́ kẹ́ gbádùn. Tẹ́ bá ń tò nǹkan sílẹ̀, problem á máa túká. Ẹ ń gbọ́? Àwọn kíní mi ò fẹ́ sọ̀rọ̀ fún example púpọ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ bá wa change ẹ̀. Ẹ ṣe nǹkan tí àwọn èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ fíìmù ni to back it up pé cultism is okay. Ritualist ẹ ti introduce yẹn tipẹ́tipẹ́ tó dẹ̀ ń ṣiṣẹ́ gan seriously. Lẹ́ máa ṣe rí ẹnìkan ṣoṣo ní ọ̀tá ńbẹ̀ yẹn. Ní ọ̀tá ńbẹ̀ yẹn ẹnìkan ọmọ kékeré tí ò tí ìwọ ọmọbìnrin ọkùnrin yẹn mi ìdí opó tí ìwọ 40 tó bá wọ 40 tó ṣe kọjá 40 ni. Tó pa èèyàn bíi 10 báwo ètè rí nìyẹn just between 1 to 2 months. Ó pa èèyàn ó máa dúnbú èèyàn. Wọ́n máa gún orí ẹni yẹn lẹ́búlẹ́bú. Wọ́n máa ní wọ́n fẹ́ fi jọ ọṣẹ ìmí tó máa dà sẹ́kọ̀ọ́ tó máa fẹ́ fi mú tó máa fẹ́ fi jẹ. Tó bá béèrè wọ́n lé ẹlòmíì máa lóhùn rí lórí Facebook irọ́ ni. Ẹ̀yà ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. But inú fíìmù inú àgbéléwò náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Àwọn babaláwo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹ̀mọ́ gbogbo kan tó máa ń ṣe nínú kílẹ̀. But inú fíìmù pé wọ́n kọ́kọ́ ń ṣe nǹkan, wọ́n jáwé papọ̀, wọ́n pa èèyàn, wọ́n ṣe kíní kan, inú fíìmù la máa ti ń wò. Tó bá dé àwọn ibì kan báyìí, a máa díjú wa, tó bá fẹ́ ṣe ń gbà yẹn. But lónìí ó di nǹkan tí àwọn èèyàn practice gbogbo àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ọmọ kéékèèké ni wọ́n practice ẹ̀. Ẹlòmíì tó bá ti wo fíìmù sáà gbogbo majority of ogun tó náà ṣe yẹn nígbà míì pàápàá wọn ò mewé yẹn. Excuse me. Wọn ò mewé kankan. Wọn ò mọ nǹkan kan nínú nǹkan tán, wọn ò mọ nǹkan kan but wọ́n kàn fẹ́ ṣe nǹkan so that they have to create something just for them to be getting money from people and to the detriment of others. Àwọn ayé ń sọnù ẹ̀mí ń lọ oríṣiríṣi nǹkan. Inú bẹ̀ náà la máa ti gbọ́ pé wọ́n jọ àwọn nínú fíìmù yẹn o nígbà tó ń fẹ́ jọba wọ́n ní kó lọ wá èèyàn wá wọ́n á fẹ́yàn yẹn ṣe tutù ìgbà tí ó rò ó ké nígbà tí ọba yẹn kú ẹnìkan máa bọ́ bá wàjà ẹnìkan máa bá bọ́ bá bíbọ́ rẹ̀ oríṣiríṣi nǹkan. And it is true. Maybe àwọn èèyàn kò imagine ẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn started putting it into practice. Ẹ̀yin Yorùbá sẹ́yìn Yorùbá sẹ̀lẹ̀ ẹ̀yin Yorùbá industry Yorùbá ẹ̀yin onítìátà yẹn ẹ̀yin celeb yẹn ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run bá wa temper justice tó bá ní ẹ̀ṣẹ̀ tí Yorùbá ti ṣe gbogbo wa tó jẹ́ pé we just want to destroy ourselves because gbogbo tẹ́ ń ṣe yẹn you are destroying yourself you don't know because you just believe that today is not affecting you. What of you have children and you are going to grow old one day and go and leave your children. What do you think it will be happening to your children over it? Because ìwọ tó lè bá sọ pé a kàn fi ṣe fíìmù ni káwọn ọmọ ẹlẹ́rọ bóyá tó tọ́ ni and they will carry it like that. Wọ́n bẹ̀rẹ̀ sí fi ṣe ẹjọ́ ẹ change o ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣàn ẹ change o. Nínú fíìmù la máa ti rí tẹ́lẹ̀ pé wọ́n kidnap wọ́n bẹ̀rẹ̀ sí kidnap. Ẹ ti fún wa ní tá a bá ń sọ gbà pé bad influence ó pọ̀ gan wọ́n máa rò bóyá ṣe là ń jealous wọn ṣe là ń jowú wọn ṣe là ń bínú wọn ṣe là ń bínú ọmọ ọlọ́mọ. Ẹ stop ẹ̀. Tí ó bá ti dáa kò lórúkọ méjì ni. Ṣé ẹ̀dẹ̀ wá rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nípa torí mo rí àwọn èèyàn wọ́n ti jáde wọ́n ní gbogbo nǹkan táwọn ṣe fún Bobby no Idris lè máa ń pè Idris ni torí orúkọ tí bàbá àti ìyá ẹ̀ sọ nìyẹn Idris ipe kí fíìmù yẹn kàn lè tà ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. Mo rí tí Dayo Amsa tó jáde náà wá sọ òun ti láàṣì òun àti Adébáyọ̀ Salam ọmọ Adébáyọ̀ Fẹ́mi wọ́n jọ sọ̀rọ̀ wọ́n ń ṣàǹsọ ẹnìkan náà tún bú pé is a young colleague is this and that. Wọ́n dẹ̀ wá ní káwọn kí fíìmù lè tà làwọn ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. You know women you got to be careful. Systematically you are being rubbish in society especially in Nigeria also.
You don't know. You are being rubbish systematically. Even when a woman speak, tọ́rọ̀ yẹn bá ti wù kó dùn tó gan. Tí ọkùnrin kò bá ti sọ àbí kó sọ pé kó back it up. The other women will see like a jargons and nonsense. They go after women, go after themselves. They go after, even when they just see each other like anything, like they hate each other like anything. They go after each other. And even these days, that's why gan lọkùnrin máa fi ń lo obìnrin láti máa bára wọn jà. Wọ́n máa tún lo obìnrin wọn ní kọjú ìjà tí àwọn kan máa búra wọn kan máa bára wọn jà. Obìnrin ọkùnrin á wá bọ́ sáàrin obìnrin. Ó lè play. You can be playing around women like this. Then all of you will be fighting yourself. You don't know that systematically, I noticed this long time. That obìnrin wọ́n fi system báyé wọn jẹ́ for a long time àwọn ọkùnrin kan. And systematically wọ́n fẹ́ rubbish ẹ̀. Ṣá ti ní female vice president in Nigeria. There's a country in Africa that has female presidents. Don't need female president dada. We have never have mi ò gbọ́ nínú history Nigeria rí pé wọ́n ní female vice president. Even when a woman tó bá ti lọ sí power gan rí, ọkùnrin tó bá wà ńbẹ̀ wá máa gbọ́ pé when you are here, you have to shut up your mouth. I'm saying nothing but the truth now. I don't want to, and I'm not saying it because of anybody. I'm just saying it the way it is, okay? If tó bá wà ńbẹ̀, when they say pé shut up your mouth. You are a woman. What do you know? They believe that women are nothing. Nigeria have that have that impression for a long time. Thank God, don't charge the dear, but what to have system in some area, but why people start fighting against that? It's not good. To bá bí ọmọbìnrin gan máa believe pé ọmọbìnrin ló bí ṣá. Jẹ́ obìnrin ò ṣọmọ, obìnrin ò ní lè jọba kò ní lè ṣe many things. That ìgbà tán ti bí ọmọ yẹn náà ti máa fojú neglect and máa ti bẹ̀rẹ̀ sí ráàtì gbogbo destiny off. She's nobody. She's not going to be somebody. Even if kò sí nǹkan tó lè ní, wọ́n fẹ́ make sure pé tó bá lọ sókè kó wálẹ̀. You understand me? Because ó jẹ́ obìnrin. Òun ní gbogbo nǹkan tí Idris àti ti Fẹ́mi. Tẹ́ bá dẹ̀ wo Fẹ́mi náà. Tẹ́ bá dẹ̀ ṣọ́ra gan Fẹ́mi gan. Majority of those men. Gbọ́ ní níjọ́ kan mo wo interview Bobrisky. Idris. Ó ní pé, you know, women don't know what they have. You know, women don't know what they have. Money, what did they have? You know, they don't know it. And that, you know, ó sọ fún yín pé, in tó sọ ní pé, obìnrin tó bá kò sí bó ṣe lè wà. Ó sọ fún wa pé obìnrin lè ṣe aṣẹ́wó. That kò sí bó ṣe wù kò sí kò bó ṣe wù tó bá lo pọ̀ tó, ó lè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ aṣẹ́wó as obìnrin kò make owó. All this also are not good in our society. But because of money, everything is just because of money like this, and everybody just endorse it. Money ṣe pé owó ti wà nínú ẹ̀, endorsement ni. It's money àbí? Either you will kill this person, endorse. Owó ni. Àbí ó dẹ̀ máa dá ayé ẹni yẹn rú, endorse it. Owó ni. But it's not good for our system. Our system, a lot of people are going to be getting mad because of this. Even the kolo, is bringing money. Endorsements. And these bad things, some when you endorse lóríṣiríṣi, òun ló ba system wa jẹ́ tó bí a ṣe wà yìí. Àwọn bandits, endorsement tí wọ́n gbé fọwọ́, in tó ń gbé wá fún wọn, tí wọ́n endorse, òun ló ó pẹ̀lú nǹkan tó ń pa Nàìjíríà kú báyìí. Àwọn tó mú kolo yẹn náà, endorsement tí wọ́n gbé fún àwọn nǹkan tó náà máa ń mú yẹn, òun náà ló pa, ó wà nínú àwọn tó ba Nàìjíríà jẹ́. Lélẹ́yìí sì náà, òun náà ni kìíní tún sọ yẹn. Tó bá ti yá ń sìn, Ọlọ́run tó bọ̀ bá dá bàbá Adébáyọ̀ sí o. Ọ̀gá Bello gangan mo ń sọ. Tí àwọn yẹn bá dàgbà, irú bọ̀bọ̀ tó ń jẹ́ ọmọ wọn tó jẹ́ àkọ́bí ọkùnrin wọn yẹn Fẹ́mi yẹn. Ẹ̀rí tóun náà máa ń ṣọ́ báyìí. Ó lè wú because responsibility. Nísìn báyìí, wọ́n náwó fún Bobrisky ni, àbí Idris ni, kò náwó mọ́ because they want to dodge their responsibility. Tán bá bímọ, wọn ò ní tọ́jú ọmọ. Go and check all countries. Nigeria, especially Yoruba, ó lè rí àwọn ọmọ Hausa nílùú òyìnbó tí àwọn òyìnbó, Canada o, America o, UK o tán bá wọn tọ́jú Yoruba ni. They systematically rejecting all their responsibility. See, Bíbélì dẹ̀ sọ fún wa pé any man that will not take care of his home,
He will not be, he's not worthy to be a man, that he's not going to be responsible. Such people in society, they should not put them irresponsible, are not going to be recognized. But irresponsible people are this time around, powers changing hand, devils want to take over some places of God. And it's not good. You understand me? Now, they're doing responsibility. Ìyẹn náà tẹ́ bá rí. Wọ́n wá ṣe tán wá ń sọ fún wọn. Wọ́n wá sọ pé it's just because of the motive to wọ́n gbọ́dọ̀ torí pé ó ti pé ayé ti kọ́. Àwọn èèyàn ti bínú, àwọn ayé ti fárígá. Àwọn obìnrin sọ pé no. Ẹ mọ̀ nǹkan. Ṣùgbọ́n kékeré la ti ń kẹ̀pà rókò tó bá dàgbà tó ẹbọ ló máa ń gbà ọ́. Àwọn yìí náà ni bàbá àwọn ṣe mọ̀ pé tá bá sọ̀rọ̀ sáà pé a máa ń sọ̀rọ̀ ayé ti ké wọ̀. Nígbà yẹn mo ti sọ níbi 2 years ago. Òun ló you understand me? Mi ò mọ ẹ̀ṣẹ̀ tí àwọn mo mọ̀ pé Nàìjíríà ṣe ké wọ̀n náà. As in ẹ̀ṣẹ̀ tí mo ní wọ́n ṣe ni pé because táwọn èèyàn bá ṣẹ̀yàn, you supposed to be a good example, a role model. Òun gangan lè máa kọ́kọ́ bá ní di production yẹn. Inta ma sọ pé tẹ́ bá produce ẹ̀ fún luwa o, àbí fún àwọn kankan o. It's going to be destroying the system o, destroying some things o. You know, òun ló máa kọ́kọ́ produce ẹ̀. And we make sure he guide his children away from it. But other children, you must do it and destroy your home. Mi ò mọ nǹkan tí àwọn abiyamọ ayé ṣe fún gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá, mi mọ nǹkan tó ń ṣe fún máa yẹn. Àbí tó ń ṣe Nàìjíríà tó ń ṣe fún. Anyway. Systematically dodging their responsibility. Go and check all of them. Another system of dodging responsibility in sin. Instead of him to carry a woman to be responsible, kó gbé liability, kó sọ àmì ìyàwó òun lélẹ̀ kó gbé liability. Ó fẹ́ system dodge ẹ̀. Kó náà a máa gba ipò. Wọ́n lọ́kùnrin ò tí ì tó obìnrin. Ìwọ náà tún jókòó tiẹ̀. Ó bẹ̀ tún ṣe àmọ́ bí tó jẹ́. Àní wọ́n ṣe nílò òyìnbó kó wá sí Canada. Ọwọ́ kan ló máa gbàwé bó tiẹ̀ kò ní ṣí kó wà láti Nàìjíríà gan mo dẹ̀ lè jẹ́ pé ó fẹ́ gbàwé o tó ní mo ti bó wá Canada ní wà òun ni ó sọ sórí YouTube ẹ̀ náà ni o nígbà yẹn àbí ìlúkìlú tó bá fẹ́ lọ torí majority of them tí wọ́n bá ti fẹ́ ṣe nǹkan wọ́n lè nílùú wọn go against àwọn ṣé ti yé ọjọ́ tó bá dé Canada mi ní bá sọ̀rọ̀ mi tẹ̀ ní ṣe bí ìpè mo rí tó bá lóun wá gbàwé wọ́n máa fún tó bá lọ sí America náà wọ́n máa fún tó bá lọ sí UK wọ́n lè fún tó bá lọ sí other country náà ṣùgbọ́n kì í ṣe gbogbo country ṣó ti yé mẹ́ẹ̀. You understand? Ó lè wẹ́ pọ̀. You got what I'm saying? Ṣùgbọ́n in our system, mo kàn fẹ́ kẹ́ ṣọ́ra ni o, mo kàn fẹ́ kẹ́ fọgbọ́n ṣe o. Yorùbá wọn fẹ́ ọkùnrin Yorùbá wọn fẹ́ responsible. Wọ́n dẹ̀ máa ń sọ nǹkan kan bíi pé tí ó bá di ẹ wo sin tó ṣẹlẹ̀ ńsìn, fíwò obìnrin ló máa ń sá fọmọ ẹ̀ sílẹ̀. Fíwò obìnrin ló máa ń sá fọmọ ẹ̀ sílẹ̀. Ọkùnrin ló máa ń sá fọmọ sílẹ̀ lọ tó máa sá lọ tó máa fọmọ lẹ̀. Ọkùnrin ni àbí tó bá fọ okùn obìnrin yẹn lóyún á kọ sí lọ́wọ́. Ó lè ṣe bí ẹni jà. Tẹ́lómi bẹ́ẹ̀ ni mo lè ka 1000 fún yín. Yorùbá men wọ́n máa ń ṣe dáadáa. Mi ò rò pé Yíbò máa ń ṣe púpọ̀, wọ́n lè ṣe náà bọ̀ tí wọ́n ṣe pọ̀. Ẹ lọ wò ṣe nílùú òyìnbó Canada yìí. Àwọn ọmọ Yorùbá ni. Lẹ máa gbọ́ pé where is your father? Tó wá jaduro àbí tó bí síbí àbí tó bá lóyún tán go and have the baby in abroad. Then the baby will be now be a child of a country yẹn. Wọ́n lè sọ pé bàbá ẹ̀ ṣe kankan, ó ti lọ nǹkan kan ṣe kìnnìkan. Ṣé ti ẹ̀mẹ́ they are dodging their responsibility, they are misbehaving, and they, after àgbà yẹn náà tẹ́ bá tún wá tọ́jú ọ̀pọ̀ tẹ́ náà sọmọ yẹn tán, then wọ́n tún wá lọ rubbish yín, wọ́n tún gbé yín sẹ́gbẹ́ kan pópin ò jẹ́ nothing. Wọ́n lè ṣe rí pé irú àwọn obìnrin yẹn tá a ṣe ń sọ̀rọ̀ fún àwọn obìnrin kan tí kéwọ́n máa ṣe nǹkan kan tó sọ pé my ex-wife ló máa gbélé àti gbé lọ. Mi mo ye ex-wife tí irú máa tó máa ní. Wọ́n máa ní ex-wife tó pọ̀. Ẹ wo so gbogbo ọ̀rọ̀ tí Adébáyọ̀ tó jáde tó wá sọ pé àbí tó ti wá fẹ́ máa lo damage control pé go out now and tell them that we just want to use that to promote the movie. Nítorí pé ó ti yíwọ́ ni o. Ọ̀rọ̀ yẹn yíwọ́ ni o. Nítorí ṣe wọ́n mọ̀ dáadáa because ẹ lọ wo fíìmù mi ò kàn fẹ́ gbé sórí platform ni. Ẹ lọ wo lórí ó wà lórí YouTube, ó wà lórí Facebook níbi tí ó ti ń ṣe ìgbà tó lóhun kí ló lóhun ṣe ń gbà yẹn. Ó ṣe birthday kí wọ́n ló play. Ìgbà yẹn náà ni kí wọ́n ń sílẹ̀ tiẹ̀ ó lọ wọ Alvad òun ló lọ jẹ́ òun náà lọ sí tourism kìíní kí wọ́n náà endorse ẹ̀ ó sọ pé come to this place o you pay 50 something kìíní kan o come and register o kìíní kan you understand me. He was dancing and some women some mama some obìnrin àwọn ọkùnrin níjọ ọjọ́ yẹn some women they were shocked they are sí pé nǹkan burúkú ń ṣẹlẹ̀ o and mo dẹ̀ sọ bí eré nígbà yẹn
àwọn ènìyàn bóyá mo hate ẹni mo mọ̀ pé this country they want ti pọ̀ wọ́n dẹ̀ béèrè fún but our country we are very very religious and let me tell you our religion tí màá jẹ́ pé a máa ń take care beyond anything tí beyond our standard beyond our power and stature and height. Religion is good because it teach you the way. It's like a law. Ìwé òfin ni. It's like it teach you, it guide you for other people to be saved. Like it's teaching us. Ó ní Bíbélì ní kọ́mọ rẹ kó bá lè fún ọ ní ìsinmi. Kò ń ṣe kó bá lè fún ọ ní ìsinmi, but kó bá lè fún ìlú ní ìsinmi àti gbogbo orílẹ̀-èdè. So it's like a book of law that is good to the system, and that's what people need most. And we always condemn our prayer life. It helps us a lot. If it doesn't, I'm not saying people should take it wire and take it like if it's not because of the word of God we are still teaching. Everybody want my jẹ èèyàn ní títì. Come máa jẹ èèyàn face to face. Mora, kí ló kọ? Okay, you are right, ma. Morals. Okay. Yeah. You understand me? Tí àyè bá gba irú Fẹ́mi náà lè ṣe a lot of them dẹ̀ ṣe o. Irú nǹkan tí Bobrisky òun kàn jẹ́ tó bold ni. Torí pé ojú ti ká gbogbo wọn mọ́ sí ni wọ́n ṣe ń change ẹnu wọn. Àní tó dẹ̀ fẹ́ ṣe fún yín náà ni pé by the time tó bá dé ọkùnrin á gba ipò ọkùnrin nígbà tí wọ́n wà nípò ọkùnrin wọ́n ṣe bí ọkùnrin tó bá tún padà tó bá sọ pé wọ́n tún fẹ́ di nǹkan mi wọ́n á tún lé obìnrin wọlé nǹkan tó ń sọ fún yín nìyẹn they are chasing you they just want to tell you that by the time tó bá máa yá gan àwọn máa rubbish yín pátápátá ni ṣó ti yé please kọ́mọ rẹ ní ọ̀nà tí ó máa gbà ó tó bá dàgbà kó má bàyà kó nínú rẹ̀ kó bá lè fún ọ ní ìsinmi kó bá lè fún orílẹ̀-èdè ní ìsinmi bí wọ́n ṣe sọ yẹn wọ́n ní moral is good àwọn èèyàn ní kí n má lo religion kí n lo moral religion teach you moral the real religion teach you moral okay but I don't want to teach that I'm not teaching that and I can prove it to you 1,000 times okay so but it's also good moral you understand. Eniola Badmus àti ṣe legacy ló lóun jẹ́ legacy ó lè di lọ́la kẹ́ settle àbí kó dẹ̀ jẹ́ pé bóyá bẹ́ ṣe ń ṣe drama yẹn tán yà fún yín or kó jẹ́ pé tòótọ́ is real I know it's real but the real thing later you can now settle nígbà tó bá yá. But legacy, you humble these days. I'm not saying any woman should go and be doing nonsense. So I don't support nonsense. Any obìnrin tó bá ń ṣe òṣì bí ẹran níwò. But legacy, you are dúdú ẹ lẹ́nu jẹ́ mẹ́ta ó ti ń láta jù. Dúdú ẹ, and I know you are ó ń ṣiṣẹ́ fún àwọn èèyàn. Yes. Into sọ fún oní punch onígbà tí punch pé all these people tí ó ń bá wọ́kọ̀ àwọn celebrities yẹn pé is it real are you dating are you giving them something ó dẹ̀ wá sọ ní yes you gave Eniola ó dẹ̀ dárúkọ Eniola oní but wọ́n sọ pé ṣé Eniola nígbà tó ń béèrè lọ́wọ́ ẹ̀ tí yóò bá kàwé ó máa kọ̀pọ̀ lọ and it's not until you education Education is not until you see tó bá lọ sí university àbí tó bá lọ. But now, iṣẹ́ tó dẹ̀ ń ṣe iṣẹ́ tí ó gba kéèyàn wà educated ni. Kò ń ṣe nípa òyìnbó ẹ̀ o. Ó ti yé. But nísìn, ó fẹ́ máa ṣe bí stark illiterate. Tó máa sọ pé ṣé tòótọ́ àwọn celebrity kí n torí pé kò ṣò nìkan. Yes, at least some of them. Pàápàá forúkọ bò wọ́n láṣìírí. But tó fẹ́ máa gba yìí yẹn bó ṣe sọ́nà ni ẹ pé ilé tí wọ́n ti fẹ́ lé ẹ jáde ń jọ yẹn o ilé yẹn sì ló ti rà yẹn o
ọ̀rọ̀ tó sọ yẹn ó yẹ kó query ẹ̀ ń bẹ̀ ṣé tó tó pò ti lọ ní èmi ọmọ ọ̀rẹ́ Ṣèyí Tinubu èmi ìwọ náà la máa rí káàkiri wọ́n ń lò ẹ́ fún iṣẹ́ ń sìn tó bá fẹ́ kó tètè cast kí àṣírí ẹ̀ tètè tú fún iṣẹ́ burúkú wọ́n ń lò ẹ́ fún iṣẹ́ burúkú but orúkọ Ṣèyí ló kọ́kọ́ fi gòkè orúkọ Ṣèyí ọmọ president ìlú wa ló kọ́kọ́ fi gòkè but nísìn you are no longer together with him you are no longer together with him onítorí gbogbo gbà yẹn wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ owó àwọn èèyàn máa béèrè lọ́wọ́ ẹ̀ òrówó but tó ń rówó ń gbà yẹn tó rí YouTube ó dẹ̀ ń gbawó gan but to tell the whole world that ṣe yóò jáwó but jẹ́ ṣe jáwó fún ẹ ó dẹ̀ já name he brought you to that name like ó dẹ̀ fún ẹ ní àwọn nǹkan tó jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ̀ tó wá like ẹ̀ tó fi follow ẹ̀ àti orúkọ àtàwọn tó bá ń fún tó máa sọ pé ọmọ senator ọmọ gbogbo ẹ̀ orúkọ ẹ̀ nínú bọ̀ bóyá ọ̀dẹ̀ fi ṣe kó má bàa sọ pé ó ṣe yìí ń kọ́ o ló fún ẹ lówó àbí ṣe yìí ń kọ́ o ló já ẹ sọ́nà tó fi rówó o bóyá o lè mọ̀mọ̀ tó ló drag ẹ̀ systematically ìjọ kan you are doing too they do pass yourself your mouth is too belebelebe àníṣẹ́ tó gbà yẹn ṣó mọ̀ pé ó lè ní ẹ ṣá legacy àbí lẹ́gẹ́ kì í ṣe legacy àwọn olè lè CIBC má pè mí ní ẹ̀ tí ẹ̀ pè wọ́n kí ló ṣẹlẹ̀ hello machine ló ń pè mí lẹ́gẹ́ àbí lẹ́gẹ́ miami ṣó mọ̀ pé ó lè ní ẹ ilé yẹn onílé tí wọ́n ti fẹ́ lé ẹ jáde níjẹ́ ó ti rà then maybe you have done something against the owner of that house because there is a bad game that always go like that why tó fi jẹ́ pé tó bá wá lówó kí ló wá jẹ́ ilé yẹn gọ́gọ́ ló wá rà ilé tó ti fẹ́ jáde tó ti fẹ́ lé ẹ yẹn why tó fi jẹ́ pé wọ́n fẹ́ lé ẹ nílé kò tí ì pé ọdún kan lẹ́yìn tó pé bí some month ó ti wá ra lẹ́yìn ṣé wọ́n ta lẹ́yìn 10 million wọ́n ta 20 wọ́n ta 100 million I mean tó wá ti jẹ́ 100 million why tó jẹ́ ilé yẹn ló wá rà you are doing bad thing tó bá fẹ́ tètè cast and again iṣẹ́ tó ń ṣe nípa iṣẹ́ join tó lóun ṣe yẹn cut and joint àbí kí ló lóun ṣe ná iṣẹ́ wo ni hook up àbí bẹ́ẹ̀ kọ́ hook up yẹn hook up ni ó mọ̀ pé ó lè ní ẹ mọ̀ pé ó jagbà lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó wà obìnrin tó wà lórí social media ni wọ́n kàn dé lọ́sàn-án kò orúkọ kó o tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn èmi ti ní mo fẹ́ máa ṣe àwọn obìnrin tó ń ṣe blogging tó ń ṣe lóríṣiríṣi wọ́n ti pọ̀ ó kàn dé ó kàn jagbà ní lọ́wọ́ gbogbo everybody wọ́n bẹ̀rẹ̀ sí ń bùkẹ́ ó bẹ̀rẹ̀ sí ń ṣe bí olórí burúkú wọ́n máa sọ pé wà ní Paris sí o ó wà kiri kan sí o ó máa tó cast ò ń gbọ́ because wọ́n nígbà tó bá ti ṣe tán sí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n máa lù ẹ́ against àwọn kan wọ́n máa lù ẹ́ against àwọn èèyàn wọ́n ṣe ń lo gbogbo yín nìyẹn kí ló máa sọ fún ní pé ẹni ọlá kìnìkan o mẹ́ni tó ṣe kìnìkan eré ló ń bá ṣe ni àbí ó ń bá ṣe kìnì ó yẹ tó pé ó ń bu àti tó pé ó respect ẹ̀ ó tẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ní ṣèpù ni tẹ́ pé wúlé bàtù gbé sísà ẹ̀ jáde ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ gangan gbé wọn jáde kárí wọn jẹ́ kárí mọ́ sí ẹ̀ bó ṣe rí gbé mọ́mí ẹ̀ jáde kárí bó ṣe rí lẹ́gẹ́ ó lè ní ẹ̀nà okùn ajá àkórúkọ Ṣèyí Tinubu okùn use ẹ̀ ó dẹ̀ use ẹ̀ tán sí mo mọ̀ pé ó ti drag ó ti bọ́ sí level mi ògbòrà lé ilé onílé ló rà onílé tó ti fẹ́ lé jáde ṣẹ́ni tó nílé kú ni kí ló tó jẹ́ onílé yẹn ló wá ra lọ́wọ́ ẹ̀ abatẹnijẹ́ ó ti join group àti rí ẹ̀ náà tàbí mo ti rẹ̀ ń jẹ́ bóde ń jọ́ sí mo ti rí ẹ̀ lọ́dọ̀ àtà ọ̀gá mi o níkan kìnìkan tí mo ti rí ẹ̀ lọ́dọ̀ bàbá Ọbásanjọ́ wọ́n ti bẹ̀ẹ́ lọ síbẹ̀ nígbà náà tó bá wà lórí live náà ó máa ṣépè fún gbogbo wọn ni ológun fún ní kíkan ní kíkan kí ló dé wọ́n dẹ̀ ń sanwó fún ẹ lórí owó kan tó di pé wọ́n bá ẹ sọ gan wọ́n máa sanwó fún ẹ wà ní kan sanwó ṣe bó ń fowó join ni àwọn èèyàn tó ń ṣe lórí mídíà kó tó di pé wá sí orí bíbà gbogbo yẹ kàn máa dé ni ẹkàn máa dẹ̀ ẹkàn máa ṣe gànàgànàgànàgànà ni. kí ló ń bú ẹni ọlá fún tó ní wúlé bàǹtù kí ló lọ forúkọ ẹ̀ ṣe kí ní kọ́ ní kò lọ yẹ̀yẹ́ pé ó ti fún lọ́kọ torí àwọn tó ti dé tiẹ̀ tó fẹ́ fi ẹ́gò sí lórí tó fi ẹ́mbágò sí lórí tí wọ́n fẹ́ kó ní ìkọ̀kan náà fẹ́ kó lọ́kọ wọ́n fẹ́ kó fi ẹ́mbágò sí lórí kí ní ṣọ́ọ̀ṣì kókó tún bàjẹ́ ègé mo rí ẹni jẹ̀bọ́ọ̀dẹ náà lọ́dọ̀ kéwọ̀n níjọ́ sí kí ló ń dàgì ẹni ọlá fún
ó ti ní kiri kan o kò dẹ̀ ní kiri kan ṣe bó ṣe ní shape ni kí ni shape mọ́mí ẹ̀ kí ni shape àwọn àǹtí ẹ̀ àtàwọn àbúrò ẹ̀ tó jóbìnrin kí ni shape wọn gbé wọn jáde orí kan wù ẹ̀ bó ṣe fine tó ugly ugly ẹnu ẹ̀ tó dàbí ẹnu pańpẹ́ yẹn ẹnu ẹ̀ dàbí pańpẹ́ lọ́dẹ wọ́n tó o lack of vitamin ó ti parí náà ó ń parí náà ó ti parí náà kí ni ẹ̀jẹ̀ tó ti parí kí ló ń drag ẹ̀ fún kí ló yẹ̀yẹ́ ẹ̀ fún tó bá pè ní punch pé ṣé o ti ń fáwọn celebrity lọ́kọ ṣó yẹ kó wá fún ló kó dárúkọ ẹ̀ fóun nìkan ní celebrity tó wá bá ẹni ẹ̀yin wèrè náà tẹ́ bá fẹ́ ọkùnrin ṣó dìgbà tẹ́ bá lọ sọ́dọ̀ tẹ́ bá fẹ́ obìnrin ó dìgbà tẹ́ bá lọ sọ́dọ̀ lẹ́gẹ̀mí àmì kó tó di pé fún yín á máa bu yín á máa ṣépè fún yín tẹ́ bá like obìnrin tẹ́ bá ti like tẹ́ bá jẹ́ pé nu industry celebrity láàrin àwọn obìnrin lẹ ti rí wọn ẹ fún wọn ẹ toast wọn fúnra yín á máa ṣépè fún yín á máa wọ yín ní yọ̀wọ̀kúwọ̀ àwọn obìnrin tó bá tún pé wá tún máa yẹ̀yẹ́ wọn ìyẹn tún sọ fún ẹ pé why do you mention my name go and check it as iṣẹ́ tó ń ṣe yẹn must you drag her must you drop her name on with the punch torí pé wá fẹ́ ó nídìí olóhùn nídìí ọkùnrin kò dé hide wọ́n dẹ̀ máa sọ pún náà lọ sọ́dọ̀ lẹ́gẹ́ àwọn tó fẹ́ máa yẹ̀yẹ́ wọn náà ni wọ́n lọ sọ́dọ̀ lẹ́gẹ́ gbogbo tó ń wọ́ ẹ̀yin lẹ ní tẹ́ bá dẹ̀ sọ̀rọ̀ dàlẹ́ máa fi bú wọn lọ́la àwọn tó ń bẹ̀ níṣẹ́ yẹn tó ń bẹ̀ sí gbogbo wọn yẹn tó bá ti báyé wọn jẹ́ tán wọ́n tó máa fi wọ́n wọlé what type of nonsense is that gbogbo yẹn dẹ̀ máa sọ sí obìnrin just like that jagajaga wọ́n máa sọ pé kò ní shape kí ni shape mọ́mí ẹ lẹ́kọ̀ọ́ lọ́sì post your mom post your sisters kò post gbogbo àwọn obìnrin tó wà ní ilé yín tó wà ní family ẹ I hate nonsense mo ti máa ń wẹ̀ all the time gbogbo àwọn tó bá wá síbẹ̀ náà wọ́n máa ṣépè fún wọn ní ọlọ́bùkún ní ọlọ́ṣì ní ẹjẹ́ ní yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ because you are ready to níjọ Tinubu ṣé wọ́n rí ṣe Tinubu kó máa ṣe bí òsìn ibi tiẹ̀ ni ṣe Tinubu kankan tó ní orúkọ àtọ̀hún tó ní orúkọ sórí pé kó ṣe mẹ́ṣe máa ṣe bí òsìn ibi tiẹ̀ ẹ kúrò dáadáa jọ mo wà ní France sí o ẹ wọ́n France mo wà ń sí o and so tí kí ló lọ ṣe ń France ìwọ ló bá kọ́kọ́ lọ France ni àwọn kan ní lọ 98 àwọn kan tó máa lọ lẹ́yìn ẹ ọba yẹn jẹ́ ìkà iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n fẹ́ máa fi rún àwọn èèyàn ni because tó bá ti ẹnìkan bá ti bá wọn jà wọ́n máa fún ẹ lówó láti máa tún wá gbaná ojú wọn tó bá ti fún ẹ lówó tó máa tún fún ẹ lówó láti wá gbaná ojú wọn láti wá bà ti wọn jẹ́ kó má bàa ṣe é ṣe fún wọn. Stop your fuckery. Ǹjọ́ yẹn náà bó ṣe sọ pé ó máa ṣépè fún yín ní Ìjẹ̀bú lòun ti wá o kí ló kàn wá pẹ̀lú gbogbo kìnìyàn òun lòun ti wá o àǹsó ṣe jògùn lọ ní kẹfì èèyàn ṣe tuntun àbí kẹṣe jorí burúkú àbí kí ló ń kàn wá pẹ̀lú gbogbo nonsense. Ìjẹ̀bú ni ẹni ọlànà but the way you doing this is just it's getting too much of you. You are too mean. You are too arrogant these days. Tó bá ra lé ìwọ ló máa kọ́kọ́ ra lé ni. Kò sẹ́ni tó bá ó rí pé mo reject ẹni. You don't see that I don't want to talk to you. Who are you? Ìwọ tó ẹ̀kọ́ ń tà kan fìrà àtùpà tó wá sọ pé òun dẹni àdìjítàn náà wò. Ìwọ rí pé mo reject ẹni. Ìwọ ẹni ọlọ́bàdìmọ̀. Ó pè mí jọ ìnáwó rí pé mi dẹ́ lónìí. Who are you? Ara nǹkan tó ń sọ ni àwọn olóbìnrin ọkùnrin kan náà máa kóṣì wọn máa sọ pé obìnrin kan gbogbo yín mo gbàdúrà fún ẹ̀yin ọkùnrin tí ẹ máa ń fẹ́ bá yé òun obìnrin jẹ́ tẹ́ ti bá yé wọn jẹ́ to some level tẹ́ tún wá sọ pé ẹ̀ ní fi wọ́n lọ́rùn sílẹ̀ táwọn obìnrin yẹn ò dẹ̀ ṣẹ̀yìn mo gbàdúrà fún yín àwọn ọmọ yín mo ní mi ò rí dárúkọ ọmọ mọ́ kọ́lọ́run bá wa kàn yín lọ́rùn kọ́lọ́run jẹ́ kọ́rùn yín ṣẹ́ kí ẹlẹ́dàá ṣẹ̀dá kó bá wa ṣẹ́ yín lọ́rùn sọnù ní dárúkọ ọmọ yín nonsense. Ó kò máa gbìyàn garagara ní wọn lówó rí ẹ̀yin ni ṣé àwọn ará lẹ́yìn ìwọ nìkan ló máa kọ́kọ́ travel lẹ́yìn ni ìwọ nìkan ni wọ́n máa kọ́kọ́ máa wò tó jẹ́ pé bóyá wọ́n kọ́kọ́ rí first time jọ pé tó máa kọ́kọ́ ríyàn lórí mídíà kí ni fíìmù yẹn ṣe ń wọ orí ẹ̀ náà ó ti wọ orí ẹ̀ ju ó ti wà too crazy about it you are too mean you are too rough téèyàn bá kàwé ó máa ń kọpọlọ téèyàn bá ka ìwé ó máa kọpọlọ kò mí pé nígbà tó bá jókòó tó bá lọ sit fún àìkò tó di pé wà educated àwọn ẹlòmíì lọ sí school tó yẹ pé educated illiterate educated ni wọ́n. Ó gbé jáde
gbogbo game tó lọ yẹn tó pé ti ní ẹnìkan sì tí wọ́n fún ìwọ ló ṣe wọ́n kọ́ ló fún ẹ fẹ́ kó so ṣeéṣe bóyá gbogbo ẹ fẹ́ kó ṣeéṣe ni gbogbo wọn tẹ́ bá ti gbá lèlé lórí ẹni fẹ́ kẹ́dìbọ̀dì sí wọn tó bá kù díẹ̀ kí nǹkan yẹn ṣiṣẹ́ ẹ máa lọ wá wèrè kan tẹ́ wọn tó máa bẹ̀yìn ní kẹ́ lọ tí wèrè kan bọ̀lẹ̀ bọ́dẹ̀ fẹ́ sẹ́tù ó dẹ̀ máa bímọ ṣẹ́ni tó bá bímọ sílẹ̀ máa ń dóró ni you don't know the meaning of life ṣá you just want to eat it today and then get what be wọn máa ní tẹ̀ bá ti yàn jẹ́ ẹ̀ ní jẹ́ ẹ̀yìn kankan nonsense ni gbogbo níta máa kàn fà máa ṣe yàmàyàmá ẹ fẹ́ rubbish gbogbo obìnrin tóbìnrin kan in fact these days mo sorry láti sọ̀rọ̀ ilé ẹlòmíì tí ọkọ bá ṣẹ̀ wọ́n wọ́n á dédé mú ìyàwó wọn níbi ìbàyí náà èmi mo kọ́kọ́ sọ pé ẹ fi ìyàwó Olégùṣì lẹ̀ o kí ló tẹ́ ń tí kí wọ́n bá lọ ṣẹ̀yìn mi ò tiẹ̀ mọ̀ bóyá irọ́ lẹ́ ń pa bóyá òótọ́ ni nobody knows but ẹ tún máa mú ìyàwó sí lẹ́ máa ṣépè fún ìyàwó lẹ́ máa mú gbogbo obìnrin yẹn àti ìpé bóyá kinní kan tí bá jẹ́ pé amẹ́nu bà kinní yẹn jọ ẹ̀ ṣe ló máa fi yẹn lẹ̀ tó máa mú olórí Elégùṣì tó máa lóun ní òun ló jẹ́ kán gbọmọ òun ló ń kọ̀tú bọ̀bọ́ yẹn òun ló kọ̀tú ọba yẹn òun ló fẹ́ bá yẹ ọba yẹn jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún kí lóbìnrin ṣe fún yín systematically some people are sitting somewhere and destroying them gbogbo ọkùnrin tó ń san owó fún àwọn ọkùnrin mìíràn abẹ́ ẹlòmíràn láti bá yé obìnrin kan jẹ́ ọ̀run máa bá wa ṣẹ́yìn lọ́rùn lágbára Elédùmarè stop your fuckery ẹlòmí obìnrin ló máa bá jà báyìí a máa bọ́bìnrin jà ní let me tell you something wọ́n ti tí mo fi láìkì anyway mi ìfẹ́ sọ ilé ìtorí pé inú lè bí àwọn èèyàn mo láìkì aṣáájú fún kọ̀ọ̀kan ìyàwó wọn yẹn lọ́jọ́ tó ń ti fẹ́ wọ́n support ẹ̀ wọn gbé ìyàwó wọn wálẹ̀ ọdún ayé try láti bà tí wọ́n jẹ́ pẹ̀lú ìyàwó wọn yẹn mo rí ìjọkọ̀ máa ìyàwó wọn sọ pé kí lọ́kọ mi ṣe fún yín ìtẹ́kùn ń wá ikú wọn ó ti pẹ́ o nígbà tó kọ́kọ́ ṣe election tàkọ́kọ́ yẹn tó ń lọ fún campaign káàkiri lójú tí wọ́n ń fún àwọn èèyàn ní wọ́n ń distribute àwọn nǹkan báyìí but this is àwọn ọkùnrin kan wọ́n kàn máa móbìnrin ni tẹ́lẹ̀ bá ti ṣe báyìí wọ́n kàn tún jù sọnù tẹ́lẹ̀ bá ti ṣe báyìí wọ́n kàn ti ṣe wọ́n máa wí ilé obìnrin yẹn kiri pé ayé ò ní dààmú what is it kí ló fẹ́ fa játijàti obìnrin ló ń ṣe matchmaking ní orí social media kí ìwọ lẹ́gẹ́ tó dé àbó fẹ́ káwọn obìnrin pé pa ẹni torí ojú ọmọdé ni òbọ̀ tí kọ́mọdé kan kó ṣọ́ra ẹ̀ gidi gan ni kó má sọ pé wó sórí mi ò sọ pé kábàlàgbà pọ̀tọ̀mọdé jẹ́ pọ̀tọ̀mọdé náà lọ sagbéjẹ́mọ́ ẹ lọ sí mi ẹ̀dọ̀ gàràgà yẹn ti pọ̀ distance àti pé ẹni tó bá ti dàgbà yẹn tí ìbá jẹ́ pé bóyá kéwọ̀ ń ṣe burúkú fáwọn èèyàn à ní sọ pé tó ń kọrin tó bá lè kọrin tó máa fi kú kó kọrin ẹ bọ̀ kó má kọ̀ máa mú àwọn èèyàn lọ́wọ́ dání kó dẹ̀ máa bá yéèyàn jẹ́ èwo ni káwọn ọmọ kọ̀ọ̀kan dé kọ̀ọ̀kan sọ pé ó fẹ́ bá yéèyàn jẹ́ wọ́n kò máa náà fẹ́ bá yéèyàn jẹ́ gbogbo àwọn hookup tó ń ṣẹlẹ̀ lórí social media lẹ́gẹ̀ẹ́ òṣèdè ni ọwọ́ wa ló ti gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà nígbà tí mo sọ pé mo ti gba ìwé mi ò ló sọ náà pé gbogbo ìwé tẹ́gbà náà àwa náà lè máa bá yíwọ́ kò rí ẹ̀ burú ó rè pé ọlọ́run máa jọrè pé mi wà náà àwọn tó máa wá báwọ̀ kàkà kílẹ̀ kulẹ̀ máa ṣá ni kàkà kémi lọ báyàn pé ọkọkùnrin ń wá bẹ́ẹ̀ mi kàkà kémi máa kí n fẹ́ jẹ ìdọ̀tí kàkà kí n jẹ ìdọ̀tí máa gbé òní jẹun ni kí ló fẹ́ fún mi. àwọn tó ń ya plan fún ẹ tó ń ya plan yín yẹn máa sọ pé kò ní dá fún yín màá ní kò ní dá bòrò ń ba gbogbo yín. yóò yẹ̀yẹ́ gbogbo àwọn people yẹn wọ́n ti fine ara wọn wọ́n ti ṣe mistake gbogbo wọn ni wọ́n ti ṣe mistake gbogbo àná dẹ̀ ń tọ̀ wọ́n sínú mistakes yẹn they don't know that it's going to be like this ó dẹ̀ ti wá di mistake yẹn wọ́n dẹ̀ ti wá realize but let them go you are living your life ẹ tí wọ́n máa sọ fún ọṣẹ́ rí mímá ẹ̀ mo fine bolo fine sí ọkùnrin tó bá ti ní tó kò sí bó ṣe fine tó bó ṣe ga tó bó ṣe kúrú tó bó ṣe wà tó ṣe cute tó tí ò bá ti níwà tí ò dẹ̀ mọ obìnrin tọ́jú tí ò treat obìnrin dáadáa it's an ugly it's a monster. Any man that treats women, that talk to them rudely, that fight them like monster, that fight them as if they are made, or that don't even have forgiveness for them, you know, you want to yourself alone. Monster ni ẹranko burúkú. Oni. Mi ò support obìnrin kankan. Bí ra obìnrin kan tó bá mú ọkùnrin tó bá máa kò báyé wọn jẹ́. I don't do that. But mo rí ọkùnrin wọn yẹn wọ́n wá ń burú sí tó bá ní wọ́n fẹ́ ṣe nǹkan tó dá ní Nàìjíríà níbi kankan wọn ò fẹ́ rí obìnrin bí àfi tó bá ti jẹ́ obìnrin wọn àfi tó yẹ pé àwọn approve ẹ̀ even this day tó bá ní ẹnì kankan tó bá ti lọ́kùnrin when you go to anywhere you want to get things in Nigeria they will look at you as if you are nobody and nǹkan tó dẹ̀ sọ ẹ̀dà náà ni wọ́n dẹ̀ máa fi bá máa tún yẹ̀yẹ́
wọ́n wá sóbìnrin ìdàkudà láwùjọ. You have dodged your responsibility. You are not responsible. You have done many things. Kì í ṣe gbogbo ọkùnrin Nàìjíríà o. Ọkùnrin Yorùbá yẹn mò ń sọ o. Ẹ̀yin ọkùnrin bí bá sọ̀rọ̀ yìí mi ò sọ̀rọ̀ Yíbò o ṣe mọ̀ pé mo ti sọ pé Yorùbá ni mo bá sọ̀rọ̀ sí. Lẹ́gẹ̀dẹ̀ là ń sọ sí òun la fẹ́ rán sí àwọn tó ń bẹ níṣẹ́ ìkà. Ẹ̀yin ọkùnrin tẹ́ wà lórí fíìsì bá mẹ́tẹ̀ẹ̀sì tẹ́ bá ti níjà try to release people now tó wá jóbìnrin ló ń bájà try to forgive them and let them go just let them be. Okay? Just let them be. Forgive them and just let them be. Forgive them. Tó bá ti sọ tó bá bí ẹnu kon neglect wọn tó bá rí pé wọ́n wà lórí kíni ẹ abole mari wọn kon block wọn kó kon jele just leave them. Tó bá ti wá tó bá ti fi wọ́n lẹ̀ tó tó wá padà wá bá yẹn we treat ourselves but telling women that the women are nothing. Àwọn ọkùnrin kedere kon bá sọ pé mo sorry láti sọ o tó bá ní wọ́n lọ jalè ọkùnrin ló máa pọ̀ dùn bẹ́ẹ̀ no àwọn tẹ́ bá rí obìnrin mẹ́wàá ẹ máa rí ọkùnrin 1000 tó ṣe am robbery tẹ́ bá ní pé wọ́n pàyàn dànù ní orílẹ̀-èdè káàkiri ọkùnrin ló pọ̀ ńbẹ̀ tẹ́ bá sọ pé wọ́n rọ ìgbọ́n wọ́n rọ gbogbo nǹkan burúkú ọkùnrin ni o tẹ́ bá sọ pé kíní kan àwọn ọkọ wọn èèyàn ṣó ọkùnrin ni o tẹ́ bá sọ pé lè ẹ wo ẹni tí ọkùnrin tó ń bú ní ọ̀nà Ṣàngó Ọ̀tà yẹn ní Ògùn state yẹn ọkùnrin ni obìnrin mẹ́wàá yẹn dẹ̀ ni wọ́n sì rí tí wọ́n ti rí obìnrin lòun máa ń gbé ló máa fi ṣògùn anybody bá ti ń ṣe yamayama sóbìnrin ritualist ní ẹ ní láti wọ́n ṣẹ̀ṣẹ̀ ní láti máa sọ fún yín kan tó mọ̀ pé ritualist ó ti pa obìnrin tipẹ́tipẹ́ ó ti ń dúnbò bí ó ti forí obìnrin mú ẹ̀kọ́ wọ́n ti fi gún ẹ̀ta fún kò ní ìtì ẹ má wulẹ̀ máa wá jìnnà wọ́n bó ṣe wọ́ ṣé ẹni Ọlábàdàn òjò ní jù ẹ lọ tẹ́ni Ọlábàdàn mo bá fẹ́ bímọ tó bá kó tètè bímọ àbí tó tètè bímọ tó bá tètè bímọ tó bá kó ti bímọ ẹni Ọlábàdàn mo sá bí ẹ lọ́mọ ìwọ lẹ́gẹ̀sì yẹn àbí lẹ́gẹ̀mí àmì ó lè bí ẹ tó bá tètè bímọ kí ni ẹ ó bá sọ chata ó tọrọ sí oníwo bó ṣe rí yàtọ̀ sípò sanra kí ni what and so what bí animals ṣe wà nínú ayé tó ń ṣe dá ìjọba ẹranko wọ́n ṣe dá ìjọba ènìyàn náà nìyẹn we are small we are big we are medium a ní elephant ń bẹ a ní tiger a ní lion aláwọn eku aláwọn ọ̀kẹ́rẹ́ aláwọn in fact àlejò tí ò kí ń níkùn kò sóúnjẹ tẹ́jọ́ lè jẹ ikùn ẹ̀ ò ní yọ ọ̀fun ẹ̀ ló máa wú àtòrí ẹ̀ aláwọn èèyàn bí ejò so kí wá ní kí ni gbogbo pàpàrẹ kí ni ìlà pàpàlágin people àwọn èèyàn wà nílò òyìnbó tẹ́ pé ẹ wá ń ṣe lórí mídíà bíi pé ìfẹ́ àwọn máa ní kán dìde dúró kán dìde ṣe kiri kan ẹni tó bá tiẹ̀ fẹ́ rí wọn ó wá mú obìnrin ó wá fi wọ́n ṣe sàárà gbogbo yín náà ẹ máa lọ bẹ̀ ẹ máa lọ dìde dúró wọ́n máa wo gbogbo ṣèpù yín wọ́n máa ní á ní o gbúdọ̀ dúró ní o gbúdọ̀ ṣe kiri kan ní o àwọn tó bá ti láìkì ṣé ṣèpù náà máa fi ń fẹ́ obìnrin ni àwọn tó ń wá ìyàwó lórí platform ẹ̀ gan olórí burúkú bíi tiwọn ni ẹ Ọlọ́run gbọ́ bìjẹ́ gbogbo ọ̀nkan ní sorry to say this dẹ́ wọ́n ṣe olórí burúkú but ìwọ gangan kàn change pẹ̀lú ẹ̀ because torí ẹlòmíì nínú wọn kò understand tó bá understand ló lè má lọ sórí platform ẹ̀ are you getting me ìgaragara ẹ ti pọ̀ jù you are too loud these days ó ti máa ń ṣe yamayama jù ẹ kó sì lọ. Thank you. Push it on. America nìyẹn vice president wọn is I mean she's a woman. Ibi by no women no the vice president Canada is a prime minister second president wọn she's a woman. Ìyàwó aṣáájú yẹn mo ti gbé sórí platform yìí sí wọ́n máa bú wọn báyìí nì wọ́n máa pe gbogbo obìnrin wọ́n tún pe obìnrin síta àti ẹ̀gbọ́n táwọn obìnrin àwọn obìnrin gan tó bá tiẹ̀ tí ń bẹ̀ níbẹ̀ kúbẹ̀ gan a máa try láti tún brain wọn ká sọ fún wọn pé jẹ́ kó rí ẹ̀fà kó ṣùgbọ́n àwọn ọkùnrin yẹn we don't want to because obìnrin ìyá yín láìsí obìnrin ayé yín ò complete ọlọ́run gan ló sọ bẹ́ẹ̀ pé without women ẹ lè gbélé ayé oorun lẹ̀ ń sùn sílẹ̀ useless kọ́bìnrin tó dé ó ní olùrànlọ́wọ́ ní kọ́ lọ jẹ́ kí ló wá dé tẹ̀ máa pa olùrànlọ́wọ́ yín láìsí obìnrin nínú ayé ọkùnrin ò lè ṣe nǹkan kan you got no nílé ní brain tí obìnrin ṣe ló fa a lot of creativities obìnrin nìyá yín try to respect your mother
tóbìnrin bá kéré báyìí jológìn ní obìnrin ni olùrànlọ́wọ́ ló máa jẹ́ ẹ máa downgrade obìnrin ẹ fobìnrin sípò kọ̀ọ̀kan obìnrin báyìí ẹ máa kó wọn bí ẹrú ni ẹ máa treat wọn bí second kínní ni. tá bá tiẹ̀ sọ pé òkè agbakọ́ṣọ́ ìwọ tún wá ní ìwọ ló ṣì a máa eléyìí náà ọkùnrin akọ̀ṣọ́ ilé gbogbo yín yẹn ẹ máa ṣe tẹ́ńtẹ̀ máa ṣẹgbẹ́ youth. Even if they have problem, you don't use their problem to abuse them. Do you think he will like to? Ẹ máa rí pé ṣó máa gbogbo wọn tó wà lélẹ̀ yẹn a lot of ọkùnrin ló ti fẹ́ fẹ́ wọn àwọn olórí burúkú ọkùnrin kan ló máa sọ pé ló dúró síbẹ̀ tá a bá ń sọ ńgbà yẹn pé àwọn ọkùnrin wọn ń báyé wọn jẹ́ o especially wọn ni mo lára àwọn query tí mo fún ké wọn nìyẹn pé gbogbo àwọn obìnrin wọn yẹn kí ló dé tó fà lè lérí wọn ọdún ńgbà mi tó bá jà fún wọn wọn ò ní understand nǹkan tó ń ṣe tó bá ti rí pé a ti ń pariwo pé ẹgbẹ́ àlè kúrò wọn máa tún wá bẹ̀ yín láti máa lọ da relationship wọn rú tí nǹkan bá ti fẹ́ gùdù fún ẹ máa dàrú ó lè má gbé òun lóní kan da ilé ìrìbọ̀ tí ẹnìkan ṣáà máa tún wá ẹ ṣáà máa fẹ́ dà wọ́n láàmú kẹ̀yìn kẹ̀dẹ̀lẹ́ máa gbé ìyàwó yín pé we are wife we are married husband and wife làwa o we are married o we are married o we are married o marriage yìí náà nìkan olè ní ẹ lẹ́gẹ̀mí àmì gold digger ṣó mọ orúkọ ẹ new name ẹ ní gold digger gold digger. Good digger. You're a good digger. Àmọ́ nígbà tí mo rí l'Abuja, ó pè má mi ìfẹ́ dá lóhùn. Àwọn tó orílẹ̀ èdè tó wá ń dàbí bàbàrà tó dàbí magic ìfẹ́ tó dàbí pé o ti rí nǹkan kan. Ọbọ̀ ti rí nǹkan tí ò rí. Ó lóun ti rí wọn rí. Ó dẹ̀ ti rí wọn rí náà nìyí. Respect your mama. Tóbìnrin bá tẹ̀ ṣẹ́gun wá kàn pé màmá mi obìnrin ló bí mi. Mo ṣì ọmọ rẹ dáadáa olówó ọdún kan tí ò jẹ́ kára lé gbádùn tó ló ń bẹ paléyà ẹ maintain gbogbo bí problem tí mo rí níbí báyìí náà ọkùnrin ló máa purọ́ mọ́ra wọn ní kóbìnrin wọn kó máa go after one themselves wọn á bẹ obìnrin oríṣiríṣi tiẹ̀ wọn á ṣe oríṣiríṣi wọn á máa dáyé ẹ̀ láàmú nígbà tó wọ́n ló ṣé ìwọ ni ṣe wọ́n sanwó fún ẹ ṣe bẹ́ẹ̀ ni náà sanwó ṣe bí ń jọ ìyẹn ní tó bá ti fẹ́ obìnrin ní platform ẹ̀ wọ́n sanwó gbogbo àwọn àtìgbà tí lẹ́gẹ̀mí àmì ti bẹ̀rẹ̀ ṣó yẹn tó ti bẹ̀rẹ̀ kinní ẹ̀yẹn àtìgbà yẹn báyìí gbogbo àwọn obìnrin tó ń ṣe kinní lórí platform lórí kinní kó tó dé wọn ò sọ̀rọ̀ mọ́ ó ti lọ sóòmù fún wọn ó ti lọ sí jẹ̀bú ti bọ̀ àwọn òmù olóògùn ẹlẹ́ni ègbèrè òmù ẹlẹ́ni ègbèrè ògùn yìí ni ogun yìí ni ó ti lọ de orúkọ ó ti lọ de gbogbo wọn ti lọ de àwọn èèyàn mọ́ bẹ́ẹ̀ ṣe ń de ìwọ̀n ní nàìjíríà náà lè máa de wọn lórí Facebook ẹni bá ti dè mí mọ́ bí kọ̀ọ̀kan tó jẹ́ ibi tó lọ dè mí ẹni wí ẹni má dè mí mọ́ bí kọ̀ọ̀kan even bá bu ẹ̀gan mi ìfẹ́ kó gbé mi sí kò dìgbà tó bá gbé píkṣọ̀ mi àbòrán mi lọ bì kan kó tó di pé ọlọ́run ṣe ìkan fún mi gbogbo ẹni bá dè mí mọ́ bí kan tó bá ń di àwọn èèyàn mọ́ kan lẹ́gẹ́ tó bá ń lògùn kọ́ lọ ń bògùn ẹ jẹ́ fún àwọn ìkà tó ti ṣe tó dẹ̀ fi ń bòs fún àwọn ẹ̀sìn àti àbùkù tó ń kan àwọn obìnrin tó dẹ̀ ń fi àwọn èèyàn táyẹ tó bá ń lògùn kọ́ lọ ń bá ògùn ẹ jẹ́. mo máa ń wo ṣàtì ẹ máa rí ẹ bí o ṣe máa bú àwọn obìnrin yẹn ṣé fẹ́ ní nǹkan náà ó fi gbogbo wọn ṣẹ̀sìn ó lóun fún wọn ní nǹkan a fi lè ṣẹ̀sìn ọmọ òṣì jẹ́ torí ọlọ́run o ní anybody tó bá wá fún ẹjọ́ wá fún mi ó ṣe wá fún mi kókó tó wá fún mi make sure you show me your mama mọ́mí ẹ̀ mo fẹ́ rí mọ́mí ẹ̀ mo fẹ́ rí àǹtí ẹ̀ mo fẹ́ rí àwọn àbúrò ẹ̀ obìnrin mo fẹ́ rí gbogbo obìnrin family obìnrin tó wà nínú ilé yìí ẹ jẹ́ ká jó wọn ò sẹ́ndì ìpòkòtò àsìmí láti ẹ̀kan pọ́tìbù.
jẹun ṣó ni. ẹ wo Bobrisky o. No, orin ẹ̀ ni mo fẹ́ gbọ́, orin Pokotoa. Orin yẹn mo fẹ́ gbọ́. Orin yẹn mo fẹ́ gbọ́. Kí la fẹ́ máa kọ́ níbi tó ti ń sọ pé wọ́n ń gé orí o, wọ́n ti gé orí èèyàn, wọ́n ti ṣe ríṣù àmẹ́yẹ o, gbogbo fíìmù yẹn o, wọ́n ti lọ sí another world o, wọ́n ti fẹ́ lọ ṣe bí àjẹmbẹ́ o, wọ́n ti lọ bá yéèyàn jẹ́ o, wọ́n ti lọ ṣe kiri kan. Ẹ jẹ́ torí Ọlọ́run o. Ẹ mọ̀ pé ẹ ti capture state Lagos state lẹ́ ń gbé, there is problem. Ọlọ́run á dẹ́ gba gbogbo àwọn tẹ capture ọ̀dà Ọlọ́run á gbà wá lẹ̀. Àmì gbogbo àwọn tẹ capture Ọlọ́run á gbà wọ́n lẹ̀. Àwa náà Ọlọ́run á gbà wá lẹ̀. This is terrible. Nítorí jẹ́ nǹkan kìíní. Nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan, òṣìṣẹ́ báńkì alájẹṣẹ́kù gún oníbàárà rẹ̀ wọ́n pa. That's too bad. Kan tó wí kan tó bọ̀. All those men, you know what? They are jacking blessing of women, you know. And now they be telling you, wọ́n máa bùgá yín pé borí tí ìyẹn ṣe pé if your blessing is actually, if my blessing is making you kíní kan jẹ́ ìwò náà jẹ́ ìwò bóyá máa ti rí yẹn. Only I know truly you want, that you want to, you truly want to come for me. You have actually done it with the wrong person. If my success is your problem, you can never have rest of mind. You can never have rest of mind. Because I have just started. It is advisable you channel your energy. Channel your energy to your to your career, not to be too busy on bringing me down. Okay. So Fẹ́mi Adébáyọ̀ ó dẹ̀ post pẹ̀lú mọ́tò ẹ̀. All this money, okay? Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹni tó bá ti lówó, Ọlọ́run á jẹ́ kó jẹ́ pé. Ṣùgbọ́n all this money getting too getting too much on your head. Bring it down, calm down. Calm down. Calm down, okay? Calm down. Ó ti pọ̀ jù. Obìnrin ẹ ti sọ obìnrin di ẹlẹ́lẹ́yà. Ẹ ti sọ obìnrin di ẹlẹ́lẹ́yà, okay? Obìnrin ò yẹ kó ṣẹ̀ lẹ́yà, kó ṣẹ̀ sí to that extent, okay? Ẹ ti fi obìnrin ṣe lẹ́yà jù. That's not good. Ẹ má bínú o. Kò sí problem o, bẹ́ẹ̀ tí ẹ tẹ love, bẹ́ẹ̀ tí ẹ fi like sí. Kò sí problem, ṣé ti gbọ́? So ìyẹn bó ṣe jẹ́ o. Kódà gbogbo àwọn nǹkan tí ò dá lè fẹ́ máa introduce sí system wa. Ẹ̀yin ni lè má bá ó jẹ́ pé àwo ò mọ̀. Gbogbo nǹkan tí ò dá lè máa introduce system wa. Táwa dẹ̀ sọ̀rọ̀ ẹ máa sọ dìjà ni. Àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí sọ pé the success o, they are angry o, about their success o, they are jealous o, about their success o, they are ṣekiri kan o, about their success o, they are angry o. Kí ló dé? Olówó ayé ẹ rọra o. Kí ló dé tí mi ò rí kíní gan? Let me check it again. I want to play that music before I go. Ẹ jọ̀ọ́ ẹ take it easy. Ẹ̀yin èjìká tí ò jẹ́ kí ẹ̀wọ̀ bọ́.
ẹ̀yin èèyàn mi nílé lóko lọ́kùnrin lóbìnrin ọmọdé àtàgbà mo dúpẹ́ náà yín ẹ kú ìfẹ́ o olúwa nífẹ̀ẹ́ yín ẹ̀yin èjìká tí ò jẹ́ kí ẹ̀wò bọ́ mo dúpẹ́ o àní fi kú mọ yàrá wa o àní bọ́ sọ́wọ́ alágbèédá apanijá yóò nípa yíjà yóò ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ kan ló máa ń lọ òpònú tó pèrè ní máyégún ó lé mi ò lè kọ́ èmi ò lè kà ṣé gbogbo mo ṣe ń bóyìnbó sọ̀rọ̀ tí mo fi lọ́dún mẹ́fà àbọ̀dún méjì àgbà ọ̀kọ́gbọ́n òpònú olórin tó pèrè máyégún àṣebáyé ló gbọ̀ sí ó lé mi ò lè kọ́ mi ò lè kà ṣé bàbá ẹ ló fi bárò lé mi lọ́wọ́ àbí ọ̀nà ń bá mi kọ orúkọ ọmọ mi àbí ìgbà tí mo lọ sílùú òyìnbó gbogbo àsìkò tí mo lò lọ́hùn ìwọ ló ń bá mi bóyìnbó sọ̀rọ̀ ìgbà tí mo dé Spain Spanish ni wọ́n sọ ń bẹ̀ wọn ò sọ òyìnbó ìlú tí mo rẹ̀ ń lù fún ẹ ìlú tó ọ̀rọ̀ pẹ̀lú Yorùbá la fi ń sọ so kò sí ohun tó kàn mí pẹ̀lú òyìnbó o ẹnu ẹ ló lẹ́nu ìwọ̀fà lẹ́nu ohun tó bá wù ẹ́ máa fẹnu ẹ̀ sọ ara ló ń ta ọ́ àpàlà bá àdìsòrò ẹlẹ́nu ló rán ní iṣẹ́ o ohun tó bá wù ẹ́ máa fẹnu ẹ̀ sọ ọ̀tọ̀ ní ohun tá à ń bí ẹ́ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ ọ̀tọ̀ ní ẹ̀sùn tá a fi kọ̀ ẹ́ ọ̀tọ̀ ní ohun tó ń wí. Ipe máa ń gbaṣọ bí ọmọ kú lọ́wọ́ àdìtì. Ipe máa ń gbaṣọ àwọn èèyàn pé ẹ̀sùn tó ń fi kọ̀ wọ́n tí kéwọ̀ ọ̀dẹ̀ tí ìsọ̀rọ̀ ni pé wọ́n ń lọ sí ibi àwọn alájàlẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àti aṣọ tí wọ́n bá ti wọ̀ táwọn báńdì wọn máa ń wọ̀ tán máa ń gbà lọ́rùn wọn. Ṣé àmọ́ pé mo sọ mo accuse legacy náà lẹ́gẹ̀mí náà sí pé of recent mo ṣì ní in fact bá share fídíò yẹn for evidence because mo ti mọ̀ pé ó máa wá ó dẹ̀ máa misbehave mo dẹ̀ rí pé systematically nígbà yẹn wọ́n kàn máa show mi lẹ́gẹ̀mí àmì so gbogbo iṣẹ́ burúkú tó ti ń ṣe yẹn nígbà tí mo dẹ̀ ń sọ̀rọ̀ ńgbà yẹn níjọ́ tó fi jáde pé ilé tó ń rà yẹn ilé tó ń gbé òun ti rà tọjọ́ yẹn ni mo sọ̀rọ̀ lára àwọn tó ń gbélé ní èmi ò ní ta ẹni tó bá lù máa fara ni mí níbí báyìí kémi má rówó àbí kí n má rí ṣe àgbogbo nǹkan tèmi bá ṣe kí n má rówó ẹlẹ́dàá ṣẹ̀dá bá mi yí kádàrá ẹ̀dá bẹ́ẹ̀ padà sí burúkú lágbára Ọlọ́run. Fídíò kan dẹ̀ tún wà tí mo fẹ́ sọ̀rọ̀ nípa kí wọ́n tó sọ pé tí bá sọ pé kó má lọ tó má dé Múrítàlá kò ní kọjá Múrítàlá náà ni a ti ń sọ̀rọ̀ ṣẹ́rí kí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan orin gan àwọn tó ń sọ̀pọ̀tì kí wọ́n ń sìn wọ́n máa jọ jẹ ìyàpọ̀ ni tó bá ti yá torí tí wọ́n bá sọ fún pé kó change àwọn obìnrin kí ẹlẹ́dàá wọn kó má tiẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́dàá wọn máa sọ̀rọ̀ àwọn olórin náà ẹgbẹ́ wọn mi sọ pé àwọn olórin yẹn náà dáa ìyàwó Òṣùpá tó jẹ́ Bísí yẹn mi ò yẹ̀yẹ́ Bísí the story is on the news gbà tóun àti Òṣùpá ń jà gbà yẹn ó make sure pé ilé wọn break down ó dẹ̀ bá Bísí sùn ṣó ṣe yín ó dẹ̀ bá Bísí sùn wọ́n bẹ̀rẹ̀ sí gba obìnrin yẹn nígbàkúgbà débi pé obìnrin yẹn wà tó wá sọ́dọ̀ mi ọ̀rọ̀ màláìka ọ̀rọ̀ Pasuma ló ń sọ ọkọ ẹ̀dẹ̀ ní Òṣùpá kò mẹ́ṣọ̀ Òṣùpá rí gbogbo agbo Òṣùpá yẹn gbogbo agbo màláìka Paso ló bá máa lọ because nígbà yẹn màláìka Wàsíù Àyìndé àti Paso wọn ti jọ settle báyìí kí wíkẹ́ one change your way irú bí mo ṣe wà ń bíbá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi bíbá òun ni Wàsíù àmà sọ pé I know a lot of story if I talk about some people wọ́n máa faṣọ borí ni talk about them we want people to talk ṣó ti yé bẹ́ẹ̀ yẹn talk wàá mọ̀ pé àwọn èèyàn gan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó bá tí kéwọ́n bá sọ̀rọ̀ lónìí tó bá sọ̀rọ̀ kan tó bá rí pé ayé máa parẹ́ bẹ́ẹ̀ no a ti ẹ̀fẹ́ kó sọ because a fẹ́ kó create content ṣó ti yé káwọn èèyàn wà lórí kì í ṣe fáwa because àwa ti ń create content yìí ti pẹ́ àwọn èèyàn ò gbábọ̀ tá a dúpẹ́ pé at the end Ọlọ́run gbà Ọlọ́run dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìtòótọ́ là ń sọ àpúrọ́ ṣó ti yé yín bẹ́ẹ̀ so ìkà ò dẹ̀ dá ṣó ti yé yín àní mo dẹ̀ ti ń sọ tipẹ́tipẹ́ pé K1 ó máa ń fi èèyàn léèyàn jẹ ṣe kíní ẹ̀ I don't want to talk now ẹ ṣàjàgbó kíní ìtàn mo fẹ́ máa lọ lẹ́gẹ́ mi àmì náà ó ti di ọmọọṣẹ́ K1 àwọn obìnrin yẹn tẹ́ tó bá wá fún irú bìbí yẹn nísìnyí hard ó tún bú ẹni ọlá débi pé gbogbo nǹkan tó ń wọ pé ìtọ̀ ó ń tọrọ ẹni náà ṣé Bobrisky tí wà sí nǹkan fún tó gbé sókè yẹn ṣé òun ṣiṣẹ́ fún ni ṣe bó lọ ó níbì kan tó máa ó láwọn kan tó ń tà fún náà tó yẹ pé nǹkan tí ò kàn dá I don't want to talk about Bobrisky I'm not afraid pátápátá wọn sọ pé I'm not afraid though because the truth must be told. ó yá sọ̀rọ̀ ó jẹ́ tètè ronú pé wàdà kọjọ́ tó pẹ́
gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ lọ́wọ́ ẹ kó tètè fún wọn káyé tó bàjẹ́ tán torí gbogbo àwọn orí tútù orí gbígbẹ tó gbá lójú ìṣẹ̀dá wọn á bí ọ́ bí bá bí ni ilé ó gbòṣìkà máa bá lọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó lòdòdò lọ́lẹ̀ tí wọn ò bẹ́ sọ wọ́n ń ba ayé ẹ̀jẹ̀ ni o wọn ò táyé ẹ̀ ṣe o gbogbo àwọn tó lòdòdò lọ́lẹ̀ tí wọ́n ń bú yẹ̀mọ́ ẹ lápá wọn ò tún tiẹ̀ ṣe wọ́n ń ba ayé ẹ̀jẹ̀ ni ó bẹ́ẹ̀ ta kó tó pẹ́ jù ronú ẹ̀ kó kúrò so kò sí ijọ́ mélòó lálò láyé táwọn èwo ẹsẹ̀ bàtà mẹ́fà ó wá múlé ayé òun mú kókókó. ẹsẹ̀ bàtà mẹ́fà ó wá múlé ayé òun mú kókókó òun wà bí Elédùmarè òun ṣe bí pé ìwọ ló dá gbogbo èèyàn ẹnì kan ò jọ lójú ọba kan ò jọ lójú ìjòyè kan ò jọ lójú wàá máa gbogbo èèyàn bíi pé wọn ò jẹ́ ìkọ̀kan ó bẹ́tà kókó jẹ́ kí orí ẹ̀ kó pé torí àwọn ọmọ ẹ lẹ́gẹ̀sì kí ló fẹ́ fi ilẹ̀ fáwọn ọmọ tó bá kú tán o kò ń bayé jẹ́ mo tún bá ọmọ travel olùkọ́ ọmọ mọ́bàlì sọ tún bọ́ ọmọ sùn ṣé wọ́n fi ṣe ọ́ ni olóko dógidógi ṣe àfiṣe lọ́rọ̀ ẹni èmi òkè nínú o máa forí sọ mi torí ẹ̀yà adìẹ ni tó bá forí sọ mi ò máa fọ́ ni gbọ̀ngbọ̀n tó ń kóbì tó ń káwùsà tó bá kó di ẹ̀yìn pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ni ó fàyà má kọjá yẹ o má ṣe wéwèé ẹ lọ́dọ̀ mi jẹ́jẹ́ mi ni mò ń lọ ṣé o mọ̀ pé mi ò tó ẹ má kọjá yẹ o ìkìlọ̀ nílé ìwọ́n ni mo ní kí n fún ẹ so kò jẹ́ bóyá jẹ́ ọba dẹ̀ tó wẹ̀ kó tó jáde wàá gbé mi náà nílé ìyẹn mo ní sọ fún ọ. Ó ga o. Ìwà ìbàjẹ́ ni ká fi iṣẹ́ sílẹ̀ orin ẹ̀ gùdùgbà kan pẹ̀wì. Anyway, we are going for now. If it's necessary, we cannot just be talking and àárí orin pokotu ayẹn o àárí o okay. Find that beat. Ọwọ́ mi. Thank you. Iṣẹ́ yẹn dẹ̀ dúró. Mo dẹ̀ tẹ́ ń bẹ̀ sí lọ. Òun náà ni òun ló kọ́kọ́ promote community group mi gba gbogbo ayé àwọn ọlọ́mọ jẹ́. Ṣàní kò gbé tọ́ni. I am disappointed. Ọ̀gá ẹ jẹ́ máa lọ. See you later. Mo ti jójó ó dẹ̀ kí n fìdí jó ni o. Ìkìlọ̀ fún bọ́dá o. Wàsíù ni bàbá àṣàlẹ̀ lára àwọn tó ó dẹ̀ ní irú nǹkan tí ní orílẹ̀-èdè wa. I don't want to talk. Well.
Bye for now. Ẹ ṣé.